Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa. The baby of Odùduwà ẹ tún wá gbọ́ tuntun o. Tuntun lélẹ̀ ìta gbé wá o. Bẹ́ẹ̀ bá wá ṣe wò opinion títí yẹn, bá mi kọ sí comment section. Ẹ bá mi love, ẹ bá mi like, ẹ bá wá share ètò yìí. Ẹ jẹ́ káwọn èèyàn lọ́rọ̀ kan ṣe kébi kan tó mọ bó ṣe lọ ní ìgboro ayé. Mi ò ní wá yín tí ojú ò ní tì yín. Lady K lórúkọ ti tèmi. The baby of Odùduwà nation. Torí ó dàbí ipò yẹ̀dì tó bá yẹ̀dì ọkọ ẹ̀ kò lè máa ṣe chọ́ọ̀chọ̀. Àdàkọ́ tí mo sọ fẹ́yìn oníṣọ́ọ̀ṣì nìyẹn. Ẹ̀yin tọkọ yín bá ti gba ìránṣẹ́ Olúwa yìí tó gbaṣẹ́ Olúwa ọ̀tọ̀ ni ẹni tọ́lọ́run pè ọ̀tọ̀ ó sì ń bẹ̀ gbà tí ọkọ ẹ̀ gbaṣẹ́ ìránṣẹ́. Mo sọ bí ọkọ yín gbaṣẹ́ ìránṣẹ́ torí pọ́kọ yín ti gbaṣẹ́ ìránṣẹ́ yẹn ẹ̀yin náà wá lọ kira yín bí ìgbà tó yẹ pé Ọlọ́run pè Ọlọ́run ò pè mú sọ̀fẹ̀ ìyàwó pásítọ̀ Ọlọ́run ò pè yín Ọlọ́run ò pè yín ọkọ ẹ̀ di pásítọ̀. That does not mean automatically you are going to be a pastor or you are a pastor wife. You understand? Reason tí máa sọ fún most of you nìyẹn. You understand? Ọlọ́run ò pè ẹ́. Iṣẹ́ Olúwa tí wọn náà lọ múṣẹ́ mọ́lé olọ́múṣẹ́ Olúwa mọ́ṣẹ́ ilé ṣọlọ́run pè ẹ́ wo bọ́kọ ẹ ṣe ń kẹ̀wù kiri ìgboro. Ó kàn ń kẹ̀wù ní gbogbo àwọn ọmọ àdúgbò wọn ọmọ ṣọ́ọ̀ṣì àtàrúgbó àtomídán àti gbogbo wọn bó bá ní wọn nu pálọ̀ ó máa mú sí bó mú ọlọ́fíìsì ó mú sí everywhere ló kàn mú sí everybody ó kàn mú sí ni godmother ròyìn gbogbo àwọn tó mú sí bíi ti godmother fi ti gbọ́ ní ọmọkùnrin oníkẹwùkẹwùkẹwùkẹwùkẹwù ó yìnbọn àwa amúkáwé ẹ̀yin olóbùkú wèrè kan sọ pé iṣẹ́ Olúwa touch not my anointing ẹ má forúkọ Jésù kọ́ wa lẹ́rùn ẹ jẹ́ fi touch not my anointing kọ́ wa lọ́rùn mọ́ olóbùkú gbogbo yín ẹ̀yin wèrè dédé ẹ ń ṣe touch not my anointing anointed bó ṣe ń la ìyàwó lé ló ń la ọmọ lé ló ń la ọkùnrin ló ń la obìnrin ló ń la làkúkú la everybody ó kàn mú eléyìí gbogbo ẹran jíjẹ ni ó kàn ń wó wọn ní wòmù ẹ wá ní káwọn èèyàn máa sọ̀rọ̀ godmother sọ̀rọ̀ ìgbà tí godmother sọ̀rọ̀ báyìí a ní mi ò lè sùn dáadáa náà wọn kàn lọ táàgì mi náà ń bú mi ikán tiẹ̀ bú mi lórí kíná ti ń pè lórí gbẹ́kẹ̀yìdè amẹ̀bọ̀ ọ̀rẹ́ mi yẹn ni àwọn kan lọ bú bẹ́ẹ̀ nìyẹn lọ sọ pé ìyá ọba ńlá yẹn ó lé mi ó ní ọ̀tá mi máa ṣẹ̀sìn awọ́rò láyé ìyá lákù ìyá lájà ìwọ tó sọ̀rọ̀ yẹn láyé ẹ̀ má sọ̀rọ̀ ẹ̀ fún mi mọ́ ṣé mi ni mo bá ọmọkùnrin tí mo sọ̀rọ̀ sí bí kí ni mo fi ṣe ẹ máa sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ control sọ̀rọ̀ fún yàn there are ways to correct somebody you are telling somebody like me pé mi máa ṣẹ̀sìn awọ́rò ṣé tí n bá jẹ́ ìyá ẹ̀ tí n bá jẹ́ àbúrò ẹ̀ tí n bá jẹ́ family ẹ̀ tí n bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wà ní máa ṣẹ̀sìn awọ́rò lórí pé mo kàn wá bíbá ẹ̀ wá sọ̀rọ̀ láyé ìyá lákù ìyá lájà ìwọ tó sọ̀rọ̀ yẹn èmi ló ń sọ fún pé máa ṣẹ̀sìn awọ́rò tẹgbẹ́ ń bígbó tó bá tiẹ̀ jẹ́wọ́ ló ń bọ́ mi lórí social media ẹ máa jẹ́ kí ọ̀rọ̀ máa ṣe kínní amẹ̀bọ táwọn èèyàn bá máa búyàn lórí page tó bá ti máa post èèyàn máa vet èmi àti òjò níjà how can somebody tell you I'm going ọbaláyé máa ṣẹ̀sìn awọ́rò and you now posted it ṣé mi àti ẹjọ́ níjà ni kí ni ìyẹn ń sọ fẹ́mi tó ń sọ pé èmi máa ṣẹ̀sìn awọ́rò torí kí ni mo ṣe mo sọ̀rọ̀ generally gẹ́gẹ́ bí abiyamọ nígbà tí mo dẹ̀ rí nǹkan mo kàn rí táwọn èèyàn ń tàgì mi ó lé mi máa ṣẹ̀sìn awọ́rò lórí kí ni láyé ìyá lákù ìyá lájà ìwọ tó sọ̀rọ̀ yẹn kóró gbá lẹ́nu ẹ mo tún dá padà fún ẹ tó bá wá lẹ́ẹ̀mẹ́jọ máa wá padà fún ẹ tó bá ti ń wá máa wá fún ẹ tó o bá stop mi ò mẹ́ni tí mo lè bá sọ̀rọ̀ ìwọ tó já mẹ́bọ̀ ẹni máa face mi ò mọ ẹ rí ṣùgbọ́n máa face ẹ tẹpẹtẹpẹ gan ni máa fi face ẹ lọ wo orí social media dáadáa tẹ bá wo bí nǹkan ṣe ń rò lórí social media you don't near me tí n bá bá ìjà má tójú ìjà kọ mi tó bá ẹ wo tí n bá ní mi ò jà ta ìjà kọ mi ò ní group mi ò ní tí mi ò léèyàn tó ń fèsì tí mò ń bá pè kó wá bá mi jà èmi nìkan ti tó àti Jésù mi torí pé kí n tó bá ìjà màá ti ronú mi màá ti check ara mi you don't say what does not belong to me ẹ wá ń sọ̀rọ̀ òun ṣépè òun sọ̀rọ̀ sí mi láti bo síbo bá tẹ̀gá òun gáàrí mi ẹ jẹ́ kó wọn níwọ̀nba náà ẹni tí ò bá yín jà ẹ má gbé jà fèsì mi ò bá yín jà mi ò bá yín sàn kankan what is ọba ńlá yẹn aṣẹ̀sìn awọ́rò amẹ̀bọ̀ òde post ẹ̀ kí ni mo ṣe fún ẹ tí yẹn ọ̀tọ̀ ni ẹ wá bẹ̀rẹ̀ sí oríṣiríṣi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú mi wọ́n ṣépè fún mi fún kí n tèmi ti jẹ́ ìyálájẹ́ ló kó rẹ́dẹ̀ẹ́dẹ́ bá rù mí báyìí níbi pé ká wò pé ẹ jẹ́ ká pause ká fún wa respect gẹ́gẹ́ bí iṣẹ́ nìkan ká má tọwọ́ bọ iṣẹ́ ara wa ká má bà iṣẹ́ ara wa jẹ́ tó wáyé pé ìyálájẹ́ ti update kẹ̀tì jẹ́ ká mọ̀ pé this is what is going on kẹ́kọ̀ọ́ update tó bá tẹ́ ẹ bá ní kóòdì ẹ wèmí náà ní kóòdì àjọ ní kóòdì ni tẹ́ ẹ bá ní kóòdì èmi gan náà strong ó rè mo ṣe ń lo kíní mo gbọ́ oríṣiríṣi oògùn ni mo ń lò ó yẹ kẹ́kọ̀ọ́ update fún wa àwa kan á dẹ̀ gbèjẹ àdúró dé ìkẹ́ sọ̀rọ̀ àwa sọ̀rọ̀ àwa ṣe kíntà dead of the gbé wa ó gbé wa lọ boomerang gidi gan àwa mú kárí ìwọ ọmọkùnrin náà wá bọ́ sórí social media ó ṣó rẹ̀gẹ̀ fáwọn èèyàn ta ló fẹ́ ṣó rẹ̀gẹ̀ fún Agbala Gabriel ta ló ń ṣó rẹ̀gẹ̀ fún Nàìjíríà lèmi ń gbé ó lè ṣe fáwọn tó wà nílùú òyìnbó kó mu jẹ tó bá ṣe sí mi torí mò ń gbọ́ tó sọ fáwọn kan ń gbó kọ́ máa ké kọ́ máa gbó
wàláì mo fi Jésù Kristi búra mo fọ Ọlọ́run tí mo sì búra tí n bá tó bá ṣe sí mi máa fún ẹ wàhálà tó bá ti gbé wàhálà yẹn wá èmi máa fún ẹ wàhálà Nàìjíríà lájọ wa ẹni tí ò bá mọ mínísítì tó bá mọ ibi tó yẹ kó kọ̀wé sí ọmọ lọ́wọ́ máa ṣe kínní bí mo ṣe wà mo jókòó mi gẹ́gẹ́ ni tó bá gbé mọ̀nàmọ́ná dé bí màá méjì ọ̀pọ̀ ti ṣọ́ọ̀ṣì yẹn wojú mi dáadáa ṣó ti lójú yẹn tó bá gbé mọ̀nàmọ́ná dé bí wá ti ṣọ́ọ̀ṣì yẹn ó lè yẹ kájọ tara bọ̀ jẹ́ kí mi ní kọjá ibi tí mo gbé wáyé wọ́n náà mi ò kó mi ṣọ́ọ̀bù mi Ọlọ́run ìpè kan ní ìpè ẹ̀yẹ wàláì ó ní mí lára ni màá pe méjì tí n bá dẹ̀ ti pè wọ́n ti sọ fún mi pé gbogbo rìpọ́ọ̀tù yẹn bí báyìí ní kí n sẹ́yìn orí ímeèlì ni màá dẹ̀ fi gbogbo proof mi síbẹ̀ máa dá ẹ láàmú àwọn ló ń pèwé mọ́kọ́ máa kà kán máa rojọ́ mo jẹ́ aráàlú òyìnbó wo mi ebi oṣù aráàlú òyìnbó ọmọ Nàìjíríà ni mi tó ṣọrántí gbàgbé wèrè tí n bá jẹ́ èèyàn kan tó rẹ́ kò níṣẹ́ tẹ́sẹ̀ ẹ̀gùn tó ń rìn káàkiri wàláhì ìrìn mi àti wo ẹsẹ̀ mi àti gùngàn nù Nàìjíríà mo mú kan ni iṣẹ́ is either your work or you understand you want to belong pẹ̀lú bí mo ṣe wà ní ṣọ́ọ̀bù mi tí máa fún ẹ wàhálà máa fún ẹ dààmú kò sí nǹkan tó fẹ́ náà wà ó ń ṣe church ó pèrè ẹni church ó pèrè ẹni pastor àwa kan bọ́ọ̀sì àṣẹ support ẹ̀ pé kí ni ó pèrè ẹni pastor gbogbo nǹkan tó sọ pẹ̀ náà ó ní ẹni tó bá fẹ́ kà kó máa wà àwọn ló ń bá ta lẹ́gbẹ́ ẹ̀ níbà ta ni sẹ́ẹ̀tì ẹbí tó máa sọ fáwọn kan tó fẹ́ kà ó lè continue tó bá gbé ìgbéraga yẹn tó bá jẹ́ èrò ń gbé wọlé mo fi Ọlọ́run bẹ̀rẹ̀ ní madam ó bá lé Elizabeth lórúkọ mi madam elamu gidi so nǹkan tó ń ṣe yẹn wà okay kó ta ilẹ̀ fún èèyàn kan kó gbélé fún èèyàn márùn is the best thing ẹ wá fẹ́ máa forúkọ Jésù ẹ fẹ́ máa fi kó wa lọ́bẹ̀ lọ bíbá kò sí gbàgbé wèrè tó bá sọ fún ẹ wo sórí choice mo ti ń worship àwọn millionaires kún bẹ́ẹ̀ bí wèrè ọ̀pọ̀ bàjẹ́ bọ́n wá sọ fún ẹ pé ọba lá wàláì kò sí ó lè sọ kò sí máa sọ bó bá ṣe rí ìtẹ́lómi táyì kan máa worship òwe I don't worship money ẹ lọ bèrè nínú ṣọ́ọ̀ṣì mi wọ́n á sọ fún pé ọba ńlá yẹn tẹ́tẹ́ rí woman obìnrin yẹn wàláì I don't worship money I will never worship money èyí tó jẹ́ tẹ́ bá ti rí nǹkan tó olówó máa sọ̀rọ̀ tẹ́yìn kan tẹ́ rò pé torí pẹ̀lú owó yẹn kàn máa dákẹ́ ẹ wàláì máa sọ tèmi pé no ní ṣe bẹ́ẹ̀ gbàgbé wèrè èmi ò ń ṣe psychophants I don't worship money I don't worship anybody we have to do the thing do right thing at the right time tó bá wà lóyìnbó wá ti pè é owó dórí social media ká fi àwọn tó ń gbóbò wá fún ẹ èmi ò dá sáwọn tó ń gbóbò wá fún ẹ ẹjọ gbádùn ara yín ẹjọ yàtà ni ó bá bí ọmọ mẹ́rin kó bíbẹ̀ jọ kó kàn wá ń bí àwọn tó ń wá fòbò tọrẹ fún ẹni wọ́n ti sọ ẹ fòbò ṣèyìn rere ní ara evangelism ni kò kàn wá ń bí obìnrin àtọkùnrin dóra wọn kò kàn mí ọba àgbẹ̀ gbogbo ṣe wà yẹn ká ẹ pariwo jù bẹ́ẹ̀ lọ ọmọkùnrin yẹn tún ṣe máa dóyàn ó máa dó wọn rọnẹ torí àwọn ọkùnrin tó bá ti jẹ́ pé a ti fi ṣe wọn ní ìtìjú ẹnìkan náà kí bá sùn anything is scared wọ́n máa tú wọ́n máa ṣe ni mo wá fẹ́ sọ fún ẹ ṣọ̀rọ̀ anything is scared tó jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ máa ṣe anything is scared yẹn bẹ́ẹ̀ anything is scared yẹn ṣe rí kíní tó dàbí ìgbín tí ẹ ní respect fún yẹn mo fi Ọlọ́run búra ló máa ń gbé ṣubú ó máa gbé ṣubú tí ò sí nǹkan kan torí tó bá ti yá wàá rò pé òun gbádùn ara ẹ̀ ni ó ń ṣọlá ni ó ti ń jẹun táwọn ti ẹ̀ṣin iwájú ẹ̀ ò jẹ́rí ẹni bá ti ń jẹun tí bàbá àti ẹ̀ ò jẹ́rí á ṣe bó ṣe wù enjoy when it lasts tó o bá ti dé Jerusalem kẹwú wọn torí ọ̀fẹ́ bá wà láti lọ Mẹ́kà kẹwú wọn lọ sí Egypt kẹwú wọn bó bá ti lọ sí UK America máa kẹwù lọ ni àwọn èèyàn ń dágbé kún bẹ̀ má sọ ìgbàdúrà fún wa bẹ́ẹ̀ bá ti gbàdúrà tán ní bá ti gbàdúrà ń ṣe ló máa mórílé bẹ́ẹ̀ dìbò wà ní kó máa bọ̀ láyà ẹ máa gbé wọn sáyà lọ sórí ohun tó dàbí ìgbì tí òjò ẹ lójú yẹn nǹkan burúkú tó yẹ pé ohun tó wà lójú ara yẹn tó yẹ pé kò sí nǹkan tó fi lè kọ yẹn mo fi Ọlọ́run búra mo fi Jésù tí mo fi búra ó ló máa gbé ẹ ṣubú ó ló máa padà gbé ẹ ṣubú àwọn èyí ń sọ pé kọ́mọdé má dẹ̀tẹ̀ kí ló kàn wá máa ṣe fàájì ẹ ló mọ̀ ṣe láyé nǹkan kan tí mo ètì jù láyé ni pé kí ọkùnrin kó máa fi obìnrin ṣẹ̀sín ọkùnrin tó bá kàn dóbò tó yẹ pé kò sẹ́ni tí ò lè dó yẹn ó ń fo obìnrin ṣẹ̀sín lójú ara ẹ̀ ni lọ́kùn ara ẹ̀ á ti máa ní máa bọ̀wọ́ náà máa gbé bọ̀ lọ́kùn ẹ̀ nìyẹn ṣùgbọ́n màá sọ fún ẹ pé ó máa wàá rí ọwọ́ obìnrin láìpẹ́ nígbà tó bá rí ọwọ́ obìnrin ó wàá mọ̀ pé obìnrin ló bí ẹ àwọn èèyàn ti mọ̀ pé o mòbódó o máa ń dóyàn ni òdónidóni níyè bóyá ṣé òkì lo ṣé èkó tún ti ń lo àmúdómọ torí mo rí àwọn kan tó ti fẹ́ ìjákùn lórí social media àwọn olóbùkún elétí dídí ó ń fún wọn jẹ dáadáa wọ́n máa ń jà kiri pẹ̀lẹ́ yẹ́sì dodo mayama orúkọ ẹ̀ nìyẹn dodo mayana ondo yàtì pẹ̀lẹ́ máa ṣe bó ṣe wù ọmọ Jésù mo ṣáà ti forúkọ Jésù kọ wa lọ́rùn ìdájọ́ ẹ̀ ò sí lọ́wọ́ wa ṣùgbọ́n máa jẹ́ kó mọ̀ pé ìdájọ́ ẹ̀ ò sí lọ́wọ́ ènìyàn ọwọ́ Ọlọ́run ìdájọ́ ẹ̀ wà ṣùgbọ́n Ọlọ́run ń sọ̀kalẹ̀ kó wá dáyàn lẹ́jọ́ ilé ayé ló ti máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ilé ayé yìí ni inú kò ṣàṣeyọrí kò sí èèyàn kan tó fẹ́ gbé ẹ ṣubú you understand Ọlọ́run ló ń gbé èèyàn sókè nípasẹ̀ ọmọ ẹ̀dá
you understand ọlọ́run á wá mú yàn wálẹ̀ nípasẹ̀ ọmọ ẹ̀dá you don't tell us you don't quote Bible for somebody like me mùsùlùmí ni mí but bíbélì yẹn yé mi ó yé mi yékéyéké you understand ó yé mi yékéyéké ara àwọn wèrè kan tó sọ pé nígbà táwọn ọmọ wọn ò ṣàṣeyọrí olóòmọ tèmi kó gbé máìkì orí kó ń kọ máìkì kó ń gbé máìkì nínú orin hip hop ló ń kọ olóòmọ ọmọ mi kó ṣiṣẹ́ ṣọ́ọ̀ṣì lẹ̀ wọn ò jẹ́ ṣe ṣọ́ọ̀ṣì wọn ṣe pásọ ọlọ́run ò pè wọ́n ọlọ́run ò pè yẹn kankan mi kí ọlọ́run ò pè yẹn nínú fámìlì mi nínú èmi àtẹni táwọn kọ́ mi inú àwọn ọmọ mi àti àwọn ọmọ mi tá a jọ bí kò sẹ́ni tọ́lọ́run pè mí wá kí ọlọ́run fẹ́ pè wá fún iṣẹ́ ọwọ́ wa ti tó wá pè sórí tèmi ṣe iṣẹ́ tèmi ṣe business fámìlì mi ṣe freight forwarders yẹn ó tó wá pè bọ́lá bá máa pè mí kó pè mí sí irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn mí ní kọ́lọ́run pè mí sí ṣọ́ọ̀ṣì tó rà tójú náà ló ṣe gbogbo yín ẹni tó yẹ kó kọ́ charity home kó kọ́ charity home síbẹ̀ tó tún sọ rẹ̀ di pastor ọ̀tọ̀ ni àwọn yẹn àwọn kan wọ́n torí ìdá mẹ́wàá wọ́n fi kọ́ ṣọ́ọ̀ṣì torí owó ọpẹ́ lẹ́lòmíì fi kọ́ ṣọ́ọ̀ṣì ṣé gbogbo yín lọ́lọ́run pè ní gbogbo yín kọ́ lọ́lọ́run pè ìpè ẹ̀yin ò dẹ̀ mọ̀ pé ìpè ló ń ṣáájú ara ẹni tọ́lọ́run ò bá pè tó pe rẹ̀ ló fi orúkọ Jésù pe rẹ̀ ara àwọn ogun tó máa ń rìnrìn ẹ̀yin wèrè kan wá sọ fún wa pé Joseph rí jù bẹ́ẹ̀ lọ Joseph kọ́ Joshua ni àwọn lè fẹ́ máa sọ àwọn wèrè dáadáa fún bíbá táwọn lè fẹ́ máa fọ àwọn báìbù kò lómi ọbẹ̀ jọ́njú táwọn lè sọ fún táwọn lè ń dórí bíbélì kodò fún bíbá táwọn lè ń dórí bíbélì kodò fún èèyàn ṣe nǹkan tí ò da ẹni tó yẹ kí gbogbo ìfẹnu kẹ panupọ̀ kẹ báwí bó ṣe nǹkan tí ò da kó náà dẹ̀ mọ̀ kó ń ṣe nǹkan tí ò da nǹkan tó ń ba ìlú jẹ́ nìyẹn ní China tó o bá ti ṣe nǹkan tó yàtọ̀ sí òfin mo fi Ọlọ́run bóyá wọ́n máa lọ pa ẹni torí ẹ̀ mo láìkí nìyẹn gan wọ́n máa lọ pa ẹni yẹn nẹ nínú ìjọba tó bá ti wọ́n bá ní kó ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tó yẹ kó ṣe yẹn wọ́n máa lọ pa ẹni yẹn ni tó o bá ṣe àwọn nǹkan kan bóyá ìjọba mú ẹ bóyá ó yẹ kó gbàwélu ó wá lọ ṣe kíní kò sí èèyàn kan tó kọjá kíní ìjọba Chinese ó máa lọ ṣẹ̀wọ̀n ni wọ́n á mẹ́sọ̀ kó ṣẹ̀wọ̀n wọn yẹn kan tó fi ẹ́ lọ́rùn lẹ̀ ẹ̀wọ̀n oṣù kan yẹn á pé ó ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bóyá àwọn tí wọ́n mú lórí immigration wọn ò dẹ̀ jẹ́ mú ẹ kọ́ ni kó máa lọ lẹ́yìn àbí kọ́ ra tíkẹ́ẹ̀tì bó ṣe ra tíkẹ́ẹ̀tì ẹbí ẹ̀ ló máa ra tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bí ò bá ra tíkẹ́ẹ̀tì ibẹ̀ ló máa gbé ìjọ owó tíkẹ́ẹ̀tì ẹ bá tó pé díẹ̀ náà máa fi ẹ́ lọ́rùn lẹ̀ lórí ẹ̀ mo ṣe láìkì nìyẹn ibi ìbàyìí láti máa ń ṣe kíní bàbá òtún náà dáa fún wọn ní you cannot try this nonsense you can't try it in China níbo ló fẹ́ gbégbà there are many things tó yẹ pé o ò lè try ẹ̀ ní China tó bá ṣe lamẹ́ríkà Canada àwọn olúbomi wà láì wá ṣe wà mú jẹ but tó bá ṣe China wàá ṣẹ̀wọ̀n ọ wá sọ̀rọ̀ kó n tún lẹ́tà ilẹ̀ onílẹ̀ wọn náà ti kọrúkọ sílẹ̀ kan tó bá yá wàá tún múlẹ̀ wàá tún change ẹ̀ wàá mú owó ẹlòmíì wàá change ẹ̀ ní títí business táwọn èèyàn ń sọ ìyá alájẹ èèyàn lè gbélẹ̀ fún mi 20 million kí n tà 30 million tí n bá ti ní customer tó fẹ́ rà that one is not problem for me customer mi ló rà ẹgbẹ́ yẹn ìyẹn ò ń ṣe ọ̀rọ̀ to me kò ń ṣe àwọn ọ̀rọ̀ tó yẹ ká sọ but ibi tèmi ti tọrọ ẹ ti bí mi mu ní pé kọ́ ní kéèyàn kan ra ilẹ̀ kó wá gbé ìdí sẹ́mi ilẹ̀ kó gbé fẹ́ lómi òjíṣẹ́ Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ tọmọjọ́ ẹ bá fẹjọ́ sùn ẹ̀ kí ló fẹ́ sọ there's some many of you tẹkún bẹ́ẹ̀ yẹn náà tẹ́ ìpẹ́ra yín lòdìṣẹ́ Ọlọ́run tọmọjọ́ máa fi ọ̀rọ̀ lọ yín dáàdì mo fẹ́ lọ ra lẹ̀ tẹ́ máa ní Olúwa ní kó má ìra lẹ̀ ẹni kókó yẹn lè ní kókó sínú ṣọ́ọ̀ṣì àbí kẹ́ mú yẹn kẹ́ ìgbà lọ́wọ́ ẹ̀kẹ́ lÓlúwa ní kó fi ṣiṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa ò ní ẹni tó gba rìtámẹ́ǹtì nígbà tó gba rìtámẹ́ǹtì tẹ́ni lórí gbogbo rìtámẹ́ǹtì ẹ̀kẹ́ ní kókó 30% ẹ̀wà iṣẹ́ Olúwa ò nìyẹn ẹni tó gba rìtámẹ́ǹtì ẹni kò possible pastor mi ẹ lè wíkẹ́ 8 ní kò kàn mí because number 1 nínú ìjọ mi mò ń dáadáa mẹ́wàá mi ẹni tó ń gba ìgbà mẹ́wàá ẹ̀ lóṣooṣù ó wá gba owó tó máa fi bí ìgbà téèyàn gba owó lónìí ni ẹ ṣe ní tó bá ti bẹ̀rẹ̀ business ẹ̀ kó wá mú owó yẹn kó máa jọ ìdá mẹ́wàá nínú business ẹ̀ máa ń ṣe why do you want to collect tithe nínú gbogbo owó retirement èèyàn kan so tó bá tún bẹ̀rẹ̀ business èmi ò sí nǹkan kan bẹ̀ jìbìtì ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wo mi kẹ́ kóòtù mi kẹ́ wojú mi ó bá wù yẹn lè ṣe pé ẹ parí ẹ fi ìwó kẹ́ fi ṣépè fún mi kó lè ràn mí because mi ò ní Ọlọ́run mi tí mo sì ju Jésù lọ èyí tó bá jẹ́ òótọ́ rẹ̀ jẹ́ ká máa sọ fúnra wa kó máa yé wa ń bí it is not everything lẹ́yìn máa bèrè tithe you understand it is not everything tithe tó máa fún ẹ lówó máa san tithe tó máa ṣe kíní kó máa san tithe tó máa ṣe kíní kó máa san tithe ní bẹ́ẹ̀ ṣe bí àwọn pastors mi bẹ́ẹ̀ ṣe máa ń fún wa ní teachings tithe yẹn most of you ẹ ti mú lè mọ kí ni mo sọ ẹ ti mú lè mọ Bíbélì gan sọ ó ní nínú ogún ojú wa láwọn ti máa jẹ nínú iṣẹ́ tí n bá ṣe tí mo làágùn sí tí mo gbowó lórí ẹ̀ nínú ẹ̀ ni màá ti ṣe ìdámẹ́wàá mi kò kí n ṣe nínú owó téèyàn kó fún mi bóyá nìkan kó fún mi sí ó fún mi 10 million owó èlé kí n gba 10 million owó èlé tí màá máa sanwó lé lóṣooṣù kó wá dijọ́ Sunday nínú 10 million yọ kí n yọ 1 million fà kí ni mo lọ fún Olúwa nù ẹ̀ ṣé mi ò ti jẹ gbèsè orí mi ti yí ló ń jẹ bẹ́ẹ̀ you don't teach me òun ló ń jẹ́ kí mo sọ̀fì kẹ́ máa sọnù nínú business owó tó yẹ kẹ́ fi ṣe ìgbà tó bá yẹ kẹ́ dá ìdá mẹ́wàá ẹ mọ ìgbà tó ń dá ìdá mẹ́wàá yàtọ̀ sí ìgbà téèyàn bọ́ ṣe ń dá ìdá mẹ́wàá ẹ mọ you don't know the teaching fúnra ara ẹ
ló máa mọ̀ pé this is what I've heard. kí n gba owó Johnson last year I told you I got 106 million tí àwọn èèyàn fi ṣe interest lọ́wọ́ mi ní last year 2025 tí mi ò dẹ̀ jẹ́ èèyàn kankan lówó one single person lówó ẹ̀kú 10 million sí mi lọ́wọ́ ẹni yẹn gan ó parọ́ fún mi ni tó ní àkáǹtì mi ò bá 10 million mi ò fi gba owó yẹn lọ́wọ́ mi you understand ní last year yẹn àwọn tó kó owó yẹn fún mi you want to tell me kí n mú owó kí n yọ bí 7.something million bí mo ṣe san síbẹ̀ tí mo san 7% interest kí n yọ 7.something million kí n yọ kí n wá kó lọ sí church kí n wá mú yòókù àbí kí n máa fi ṣe that's not how to do business. Owó tí n bá fi ṣòwò èrè tí n bá jẹ ó ní màá fi ṣe tight mi wọ́n yàgbà tí wọ́n ti ń dá tight owó tí mo pa láàrin ọ̀sẹ̀ ò tó bẹ́ẹ̀ tí mo dẹ̀ dá tí géèmì ò tó bẹ́ẹ̀ tí mo dẹ̀ dá wọ́n yàgbà bẹ́ẹ̀ inú àkáǹtì la fẹ́ kọ yẹn sí so gbogbo olè ojú olè kéèyàn mú lè ọlọ́tún máa kó blọọkù ní blọọkù site ó máa kó yẹ̀pẹ̀ ní yẹ̀pẹ̀ site no òjíṣẹ́ olúwa ò kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ òjíṣẹ́ olúwa tẹ́ ń ṣe mọ̀nàmọ́ná káàkiri tẹ́ ń ṣe yamayama káàkiri téèyàn ò lè fi owó sí yín lọ́wọ́ láyé àtijọ́ wá ní let me keep this to my pastor you keep my money for me ní ìsìn most pastor tó o bá tọ́jú owó sí lọ́wọ́ gan ikú oró ló máa kú gbẹ̀yìn ẹ̀mí burúkú ó ti wọnú gbogbo ẹlòmíì tó jẹ́ ẹ̀yin tẹ́pẹ́ ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run àwọn èèyàn àti fi ọ̀rọ̀ láti lè máa fi ọ̀rọ̀ yín fún àwọn èèyàn kéèyàn máa sọ̀rọ̀ fún yín kò yé àwọn èèyàn ò fẹ́ ṣe mọ́ because most of you ẹ̀mí burúkú ló wà nù yín you want to collect money you want to get money from ẹni tó ń ṣiṣẹ́ tẹ́ ẹ̀ mọ̀ bó ṣe rí owó ẹ̀ bó ṣe ṣe wàhálà ẹ̀ àwọn kan wà nílùú òyìnbó wọ́n ń làágùn lójú méjèèjì wọ́n wá kó owó fún yín wọ́n fi ọkàn tán yín pé this is a man of God aṣọ yẹn 100,000 this is a man of God kó bá àwọn fẹ́ ralẹ̀ ọkàn wọn ti balẹ̀ pé àwọn wà lọ́dọ̀ ìránṣẹ́ olúwa àṣé ò bá wọn ṣe bí ìránṣẹ́ olúwa ó kàn ń gbowó lọ́wọ́ wọn ni wọn ò tí ì bí mi kú wọn ò ì bí mi kú kí n gba owó lọ́wọ́ yàn kí n má fi ṣe nǹkan tó yẹ kó ṣe mi ò tí ì rò pé mi kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ẹlòmíì tẹ̀pẹ́ ní ìránṣẹ́ ọlọ́run ẹlòmíì ó yẹ kán lọ kán ẹ̀ẹ́jọ ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run ṣó yẹ kó máa fornicate káàkiri gbogbo àwọn èèyàn ọmọ ìjọ akọrin ìyàwó níyàwó ìyàwó àdúgbò àwọn èèyàn gbogbo èèyàn tó yẹ kó máa fornicate káàkiri gbogbo kẹ̀kẹ́ ní ó kàn yín ìbọn yẹn kiri ni láì ṣe pé àfiṣe ni àbárí èèyàn kan tó ti sọ̀rọ̀ òdì sí ẹ pé kó máa fi kíní ẹ̀kan kiri tó fẹ́ kó ṣubú fúnra rẹ níbi tí ọ̀rọ̀ ayé ẹ̀gbẹ̀dẹ̀ ó yẹ kó jókòó you have to have a reflection of mind for a main time maybe you go to one of the mountain leave your mountain go and sober lọ sórí òkè kó lọ sober wájú olúwa kó lọ bẹ̀ Ọlọ́run kó olúwa dáríjì mi gbogbo nǹkan táwọn èèyàn ti rí pẹ̀lú mi gbogbo nǹkan tí mo ti ṣe tó jẹ́ ohun ẹ̀ṣẹ̀ tó jẹ́ ohun ẹ̀gbin olúwa wẹ̀ lọ tọrọ ìdáríjì ṣé ní gbogbo ojú tó wá ṣe lórí social media yìí tó bá ba délẹ̀ mo lè bẹ bẹ́ẹ̀ tẹ̀ wọ́n yíya come back and come and tell us here èèyàn kì í gbé ojú sí ẹni tó bá gbé sókè you don't come to social media kó wá máa sọ fáwọn àpèkìní the way you talk ó ti fi show the arrogance in you àwọn ta ló ń bá wí bí nínú kó jókòó ní church ẹ kó máa ṣiṣẹ́ olúwa ẹ lọ jẹ́jẹ́ àbí kó jẹ́ pé kó wọn ẹ lọ sábùjá lẹ́nìí tó bá di lọ́la kan kó jẹ́ kó máa dà ẹ́ láàmú káàkiri àbí ṣòro pé kò lè possible ni you don't come to social media kó wá máa blunt face fáwọn kan bí lọ́jọ́ orí ìyá alájà ìlàwà kó wà bí báyìí ìyá alájà ìlàwà jẹ́ ń bí o wá lè máa ṣe nǹkan I'm a blogger Nigeria ambassador ni mí tó lóṣèlú bá ṣe nǹkan tí ò dá anybody I come here to come and say it kò wá ṣèwọ tó máa ń lo ní church ó máa fọ́ gúnlẹ̀ fáwọn bí báyìí olóòn ní church wọ́n ṣàwọn nǹkan bàjẹ́ oní àwọn ẹnìkan wá bẹ̀rẹ̀ sí ní máa o tún wá ń jam talk fáwọn lórí social media tó bá jẹ́ kájọ tasẹ̀ bó ó máa rẹ̀ ẹ́ gan èmi máa gbé ẹ sáré èmi ò ń sọ̀rọ̀ kí n máa hide o I don't pretend máa sọ tèmi lórí social media kò sí nǹkan tí wọ́n máa ṣe fún mi máa sọ tèmi torí ẹ̀ ni mi ṣe ń kọjá ìyára mi what you are doing is bad ṣé báyìí la bọ́ọ̀sì àtàyè ilẹ̀ abọ́ọ̀sì ayé ilẹ̀ ta wí pé àwọn èèyàn kan má baṣẹ́ ìjẹ́ kan má ṣe so èyí tá a wá gbọ́ létà yẹn ká máa rẹ́rìn ká máa pàtẹ́wọ́ fún ẹ ká ní you have done well àbí you want somebody like you to just erase it to just leave my face àbí kí n gbójú kúrò mi ò lè gbójú kúrò Mr. Man torí àwa kan náà nínú àwọn ọ̀rọ̀ tá a sọ àti rẹ́ni tó ń sọ̀rọ̀ tó ń gbọ́rọ̀ orí kan tó ṣẹnu yàmàyàmà tó ń sọ pé ọba ńlá yẹn ó máa ṣẹ̀sìn awọ́rò tó lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ̀sìn pé kí ni ẹ̀sìn pé mo gbó lọ́wọ́ yín ní ẹ̀sìn pé mo wá bá tọrọ lórí social media ẹ̀sìn pé mi ò mọ̀ bára mi tó kíru ẹni tó ń sọ̀rọ̀ yẹn máa sọ pé èmi máa ṣẹ̀sìn awọ́rò lórí pé torí pé mo wá sórí social media mo sọ nǹkan tí mo rí ní táìmù yẹn èmi máa sọ tèmi náà àbí tó bá dẹ̀ jẹ́ torí ìyá àbèjì you want me to support ìyá àbèjì àbí ìyá àbèjì has done bad herself and the daughter have done bad ẹni tó bá ṣoore fún yàn lèyàn máa ń dúró tì regardless of any problem that person is facing that time tí wọ́n bá máa ṣe kíní kò yẹ kó yá tó báyìí ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀
tí n bá update pé one room ó di second room ó di oníyàrá oníkíní ó di room and parlour ó di yàrá oníyèdè ní room and parlour yes mo mọ nǹkan tí mo ń sọ ṣé gbogbo tán bá wà ní compound wọn tẹ́lẹ̀ tó ń ṣe bó ṣe wù wọ́n ṣé fẹ́ fi wé ni ṣẹ̀ṣẹ̀ máa lọ máa ra àga ni àbága gbogbo ẹrù tán níbẹ̀ náà máa kó kúrò ẹ bá má kẹrù bẹ̀yẹn kúrò torí pé kí ni ẹrù ẹni yẹn òun náà lẹ kó àbí kí lẹ mú débẹ̀ ẹ má kẹrù bẹ̀yẹn à ń sòótọ́ ọ̀rọ̀ fún yín kò yẹ kẹ́ni ẹ kó mẹ́ta máa kúrò maybe they just give you money to start your business it's fine it's one of those things tẹ́ni yẹn náà tó ṣe nǹkan bẹ̀ yẹn tó dẹ̀ ṣí ṣọ́ọ̀bù aṣáájú kó ṣí nǹkan kan fún yín ẹ fi ń jẹun ẹ bá wa bó tẹ̀ jẹ́ pé ó fẹ́ máa ṣe bísínẹ́sì nígboro ó fẹ́ bọ́ síta o kémi náà ṣí ṣọ́ọ̀bù kí lè máa fi tọ́jú mọ́mì mi àwọn nǹkan tó yẹ kéèyàn béèrè nìyẹn because you want to get money from the public you come out to gbogbo nǹkan tẹ́ni yẹn ti ṣe ẹ nullify ẹ̀ èmi máa sọ tọ̀rọ̀ bí báyìí tá a bá sọ láyé tá a bá sọ tá a bá tún sọ tá a bá mọ̀ sọ ọ̀run á bá wa tún dá on ìyá àbèjì level on kí lorúkọ Mustapha àbí kí lorúkọ ọmọ organizer yẹn they have done that side kò gbé ọ̀bẹ lé mi lọ́rùn kankan náà màmá sọ ìyẹn mi ò reverse ọ̀rọ̀ mi tí mo sọ lórí sí wọn mi ò reverse lórí àwọn tó dẹ̀ ń dó kẹ́wùkẹ́wù mi ò reverse wọ́n ń ṣe ìyìn rere ara ìyìn rere ni ẹ wo ọmọ tó bí ìbejì yẹn nìsín tí o bá ṣe kẹ́wùkẹ́wù sí ìbejì ló bí ó lè tún ọkùnrin ọdún 8 10 kó má bímọ láyé ẹ̀ ara ìyìn rere nìyẹn wọ́n gbádùn ara wọn wọ́n jọ ń yàtà kò kà wá ń bí kí ló ṣe kàn yín it is their consent wọ́n jọ ọkùnrin àti obìnrin gbádùn ara wèrè kan wá tún sọ má jẹ́ gbàgbé ìyẹn kan ẹnìkan sọ fún mi pé tọkọ mi wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ ẹni sùn ṣọkọ mi talẹ̀ fún yàn kó o tí ò gbélé fún mi no because mo nǹkan tọkọ mi ṣe ṣọkọ mi ralẹ̀ ó talẹ̀ kò gbélé fún yàn ni ṣọkọ mi lu jìbìtì ni ta lọkọ mi lu jìbìtì láàrin ẹ jẹ́ ń gbọ́ ẹ sọ jìbìtì tọkọ mi lù fún yín bọ̀dá àdìsá ẹ kò sọ fún mi ó ń ṣọkọ mi bóyá ẹ ṣe mistake tó sọ fún mi pé tọkọ mi jù bẹ́ẹ̀ lọ tó bá dẹ̀ ti wá ń gbòòrò ìjì ta lọkọ mi náà wá lu ẹ̀ jìbìtì bóyá ó lu ẹ̀ jìbìtì òbò ẹ jọ gbádùn ara yín ni you don't bring that one here ẹ jọ gbádùn ara yín ni you understand ẹ jọ gbádùn ara yín ẹ jọ enjoy ara ẹ jọ yàtà ni so what do you want to tell me ọkọ mi ṣe jù bẹ́ẹ̀ lọ ṣé èyí tí wọ́n lẹ́ni yẹn bímọ ó ń dọ̀jì ọmọ èmi jọjú ẹni tọkọ mi lè fẹ́yàn tó lè bímọ síta èmi ojú tèmi jọjú ẹni tó jẹ́ pé ọkọ mi á fẹ́yàn sí á bí ọmọ síta ó lè number 1 ìwé obìnrin yẹn ló lè wọlé number 2 ọmọ yẹn máa gbà máa tọ́ ọmọ náà ká ẹ̀ tó bá ti jẹ́ pé ọmọ ọkọ mi máa gbà máa tọ́ ọmọ náà ká ẹ̀ òfin tó wà bẹ́ẹ̀ ni pé ọmọ ẹ̀ wá lọ ṣe DNA fún torí mo jẹ́rìí ọkọ mi á sọ fún ẹ kó lọ ṣe DNA my husband will ask you to go and do DNA tẹ́ bá dẹ̀ ti ṣe DNA tó bá ti jọmọ ẹ ní gbàgbé wèrè wo kò sí ohun tó lè dà láyé mi ìlé kó lé ọkọ fún ẹ it is my husband ṣáṣọ pé mo wá ní ìdílé okùn díẹ̀ káàtó ọkọ tèmi ni èmi nìyàwó ẹ gbogbo sátífíkẹ́tì téèyàn ń gbà láyé yìí ni mo gbà èmi àti ẹjọ́ ní téèyàn fi ń ṣe ìyàwó so kò sí nǹkan tó fẹ́ sọ bí àwọn ọmọ tèmi dẹ̀ ti dàgbà ọmọ ẹ tó ṣẹ̀fẹ́ gbé wọlé yẹn ọmọ ẹ kò sí bó ṣe lè kórí kò lè supersede àwọn ọmọ mi Ọlọ́run kò sí ohun tó fẹ́ dà láyé kò lè supersede àwọn ọmọ mi because àwa ti sowó tọ́ mọ àti wọn ọmọ léwu àti ṣiṣẹ́ ọmọ ọkàn ti balẹ̀ ọmọ tiẹ̀ ló ṣe máa wà ní a4 ample tá a ṣe máa ránṣẹ́ ọmọ tá a máa ránṣẹ́ lé ni you understand you don't bring this down one here kí lọkọ mi fi worse so kí ló kọkọ mi ní ìtò wà nílẹ̀ tá a bá sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ máa sọ̀rọ̀ sọ́kọ yẹn máa sọ̀rọ̀ sí family yẹn kí ló kọkọ mi bẹ̀ kí ló kan àbó ní bàbá kí ló kan dr Adisa àbó mọ̀ pé dr lọkọ mi ni wèrè tó tẹ̀ ń sọ̀rọ̀ yẹn ṣé o mọ̀ pé dr lọkọ mi ni dr lọkọ mi èmi ni susa tó dá èmi dẹ̀ níyàwó ẹ̀ èmi mo bí àwọn ọmọ alálùbáríkà fún tó bá wọn yẹ kó pokùnso tí ẹ̀yẹ lẹ́kùn wèrè tẹ́ wá ń sunkún lórí platform mi ìmí tí ń bá rí inú yín má gbé yín ṣépè wèrè kan náà ọmọ tèmi ó náà ọmọ tèmi báwọn ọmọ mi bá máa tún yàn nǹkan báwọn ọmọ tèmi bá máa yàn nǹkan àwọn ọmọ tí wọ́n bí gbóná wà ọmọ 4 mo bí fọkàn ní kọ́nà kó bá mi wọ̀ bọ̀dá Àdìsá tó ń wò yẹn ò ní grandchild kan ṣo ní Nàìjíríà grandchild ẹyọ kan grandchild mo pe ká máa sọ grandchild kò ní ẹyọ kan Nàìjíríà gbogbo àwọn ọmọ ẹ tó dẹ̀ fi okó ẹ̀bù tèmi ọ Àgbàlá Elizabeth tí mo fi òbò mi bí fún gbogbo wọn sí ní Nàìjíríà o mọ ibi táwọn tó wà ní ìjọba gan ní tó máa ń sáré kọ́kọ́ gbà àwọn tíṣẹ̀ tí mo láṣọ nu wọn ní tó máa ń sáré kọ́kọ́ ṣe tó máa ti dé ní ìjọba international passport ni wọ́n máa ń sáré gbà tó máa gba international passport wọ́n mọ̀ ṣe máa lọ kàwé lóyìnbó bí àwọn ṣe náà máa ṣe máa travel táwọn náà máa lọ wọ plane eré ẹ̀rọ máa ń lé èmi ò ní ìdíyẹn láti lé yẹn mọ́ Ọlọ́run ti ṣe yẹn nínú family mi already God has done in fact Ọlọ́run ti ṣe yẹn nínú ayé mi nínú ìdílé mi already ó fẹ́ lárí mọ́ ni kí ló fẹ́ fi kún ẹ má máa bẹ́ mi ṣeré gbádìgbádì mọ́ wọ́n sọ fún mi ọmọ mi ò ní wọn ọ̀yàn báwọn náà ṣe yàn àwọn ọmọ tí ẹ ń bẹ náà ọmọ ẹ wà ìwọ ìyá gan bolo ìyá wà ìwọ bàbá bolo wà ìwọ gan fúnra rẹ kí ló gbé ṣe inú ayé ló fẹ́ máa rírú àwọn báyìí ló máa ní kinní ó ní mo ṣe ń gbádùn kí ló fẹ́ fi kún 550 bàbá tó fẹ́ràn nǹkan tó ṣe 550 bẹ́ẹ̀ mi ti gbé 100,000 ẹ̀yin dáadáa fẹ́ẹ̀tì ṣáṣọ ẹ ti tán ṣáwọn aṣọ ìkó 13 colours is it up to 13 colours me believe
èyí tẹ́ kó wá bí mi ò rí black yẹn o mi ò rí black inú tó kó wá bí polówó black inú tẹ́ kó wá bí ṣé o kọ́ ló wà bẹ́ẹ̀ àwọn colours kọ́ ló wà bẹ́ẹ̀ àwọn yòókù dà black dà níbo lẹ kó sí the colours are not here 100,000 ilẹ̀ bá máa sọ fáwọn níbo lẹ kó sí àwọn colour tó wà bá kó sí bí àwọn black dà other colours dà mi ò rí green yẹn ṣé green ẹ̀ ká how many ó kù méjì náà ó kù colour méjì ó kù 2 colours ó kù 2 colours láti ṣe chocolate láti ṣe colour ó kù 2 colours náà ilẹ̀ bá ká ó kù 2 colours ṣáṣẹlẹ̀ olóhùn àṣàlẹ̀ kó pé náà 13 nínà ele kò sí wẹ́rẹ́ ókè yóò pẹ̀lẹ́ yóò pẹ̀lẹ́ ẹ mú wa níbo ló wà ẹ lọ bẹ̀rẹ̀ ẹ̀ lọ láti tànú ẹ̀wọ̀n wákélé kò ẹ lọ wọnú léwé ẹ̀ lọ láti tànú ẹ̀ ìtọ́nà fún kọ́lọ̀ ẹ̀ 13 colours ni ó yá mú ẹ̀ wá so kí lẹ fẹ́ máa sọ fún wa ẹ máa ní ká máa sá lọ wọ́n lẹ ṣe nǹkan tí ò dáa èyí kan wá débẹ̀ ẹ̀yin ọmọ ọjọ́ a ní ẹni kí pásọ yín lọ sórí òkè kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó lọ máa bẹ̀bẹ̀ pé Jésù dáríjì mi Agbala Gabriel lọ sórí òkè kó lọ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ you understand ẹ̀yin kan ní àwọn nǹkan tó sọ ń pa ẹ̀ ṣé yàlájẹ kọ́ọ̀tù yẹn ló ti wá di àwọn nǹkan tó sọ ń pa ẹ̀ yàlájẹ kọ́ọ̀tù yẹn pé woman yẹn òun ló máa ń dúró fún lórí social media every time nígbà kéèsì òun àti bọ̀bọ̀ Muyideen yẹn woman yẹn ló dúró fún throughout woman yìí dẹ̀ bọ́sà ó sọ gbogbo nǹkan tójú ẹ̀ ti rí kí ló ń ṣẹlẹ̀ náà aṣọ yìí kan tó kù dà ṣe wà ókè kọ́lọ̀ ìdá the two only two ló wà bíbá yìí náà ìkan tó kù dà ẹ̀rẹ̀ ń pò yìí kiri mú wà náà olùsíwákò ó ní yóò jàre 10 colours 13 colours 15 fingers mo ní 13 colours 15 fingers ṣẹtiri 100,000 tí o bá ń ṣe kí náà ti pè èèyàn gbọ́dọ̀ mójú kó wo nǹkan tó máa ṣe ṣé Alájà Ìlá fẹ́ máa sọ̀rọ̀ sí pé kí ló dé tó fi ń sọ̀rọ̀ fún Agbala Gabriel she knows more than us wọ́n jọ wà wọ́n jọ ń sọ̀rọ̀ ara wọn ni ó náà àwọn èèyàn fẹ́ jọ́sùn kiri mo láyìn kan tẹ́ ẹ̀ sọ pé kí Alájẹ kó má filẹ̀ this time kí Alájẹ ṣé àwọn ọmọ ìyá ẹ tiẹ̀ dúná ṣé tábàlẹ̀ èèyàn àtẹ̀yànjọ́ ń ṣe lórí social media àtẹ̀yànjọ́ ń ṣe lórí social media kí ni nǹkan tó fún yín pé ẹni tí èèyàn ń ṣe lórí social media we call this place social media this is social handle tí ẹni tí ò mọ ẹnì kankan rí ká ti pàdé so nǹkan táwọn ọmọ mi ò ṣe ọmọ tí mo bí tí mo fòbò mi bí ògbéni síta ará àta ẹni tí mi ò mọ̀ rí lẹ́ máa ní kí n máa jẹ́ ọ̀pẹ̀ ní nǹkan tó ń ṣe for what láti bó síbo it can never happen àwọn nǹkan tí ò lè work lẹ́yìn ọmọ sọ àkàyìn sẹ ẹ ṣì máa forí ti kíni ṣé ẹmọ insult ẹmọ ọdún àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ fún woman yẹn ẹni tọ́rọ̀ tún wá kàn kàkẹ́ ni yẹn sóbà ṣe rí ẹni wè tẹ́ni yẹn fi sóbà ni ṣe rí lára ẹ̀ kó sóbà ni ẹni tó tún throw tantrums ẹni yẹn pé tó tún throw tantrums pé tó máa ń yẹn máa kà àwọn talẹ̀ ẹgbẹ́ ẹ̀ tó ní kọ́ máa kà ń bíbà tí bá ti tèmi bọ̀ ó máa yé ìta rẹ̀ gan eléyìí ò ń ṣe pé bóyá èèyàn kan mú ẹnì kan wálẹ̀ ibi tá bá ti rán ọmọ tó bá ṣe nǹkan tí ò dáa ẹ sọ náà kí ló kàn mí bí wọ́n bá ti ṣe nǹkan tí ò dáa ẹ sọ tó bá sọ ẹ bá ló ṣe nǹkan tó bá ṣe gbogbo èèyàn máa bá àmọ̀ kó ṣe lóòótọ́ tí ò bá ṣe àwọn èèyàn mọ̀ pé kò ṣe náà you don't continue to say what does not happen you understand àwọn èèyàn ti sọ nǹkan oríṣiríṣi sáwọn ọmọ mi bíbá ẹlòmíràn lọ́mọ mi kìnnìkan nígbà tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ohun ẹ̀ kò sọ ni kí ló kàn mí àti ohun tó bá wọn anybody gbogbo fẹ́ẹ́ náà rẹ̀ sọ ẹ bá àṣẹ anything lórí mi kẹ́ ẹ sọ anything ọ ti sọ wọn sọ oríṣiríṣi lórí ọkọ mi ní ohun tí ò ṣẹlẹ̀ ṣé ó wá mi pé ayé ò parẹ́ nǹkan tó bá jẹ́ nǹkan tó ṣe tó bá dùn ó náà máa sọ pé ló máa dùn you don't need to throw tantrum if truly you are a man of God tó bá jẹ́ nǹkan tí bíbélì ti ṣe gangan ló ń play you don't need to throw any even gan ìgbà táwọn tí ẹ bá ń rí ẹ tó ń ṣe fídíò tó bá rí ẹ tẹ irú àwárí ẹ tó wà lórí òkè tá a rí ẹ lórí òkè tó ń ṣe prayer bẹ́ẹ̀ many of us will say yes ó ti wà ní sober mood ẹ mo tún come to social media pa máa bá a ṣe kínní a ti mọ̀ pé ó wà ní sober mood ẹ a ti mọ̀ pé ó ń gbàdúrà a ti mọ̀ pé ó ń bá Ọlọ́run sọ̀rọ̀
ìwọ ló máa dúró social media lọ́wọ́ sọ fún wa pé ọ̀nkà àwọn rojọ́ àwọn náà rojọ́ bíbà ó mọ̀ pé bí tẹ́nu díẹ̀ ṣe ò débẹ̀ ó jẹ́ ya lọ sí kó lọ ní reflection of mind kó lọ sórí òkè orí òkè tí àwọn bàbá wa Ayọ̀délé Babalọ́lá tó ti gbàgbára lọ́tún lọ́sì lọ wá kan bẹ̀ kó lọ bẹ not di orí òkè àwọn new pastors àwọn new generation pastors yìí lọ sórí òkè kó lọ gbàdúrà kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ 7 days olúwa má gbé mi ṣubú má jẹ́ ṣubú ibi tí mo ti kọsẹ̀ má jẹ́ ta rẹ̀ ṣubú lọ́mọ àbí kí ló ń ṣe ẹ́ ṣé o rò pé torí pé ọlọ́run ò pé àwa ṣùgbọ́n èmi à ń fún ẹ fíṣàn báyìí ẹ̀dẹ̀ ṣe máa ní máa sọ fún ẹ àwa kọ́wọ́ ọlọ́run fi rán wa ṣùgbọ́n ìpè ló ń ṣáájú lọ sórí òkè kó lọ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ olúwa dáríjì mi má jẹ́ ti ibi tí mo gbà dìde má jẹ́ ti bẹ̀ ṣubú orí social media ló ti dìde má jẹ́ ti bẹ̀ ṣubú obìnrin ló bí ẹ má ti bí obìnrin má ti bẹ̀ ṣubú nobody will pray for you here you pray you go and pray on your own you go and have a reflection of mind you go to the mountain to go and pray o máa pray gan wájú olúwa gan máa lọ gbàdúrà ni o máa sunkún sọ́lọ́run lọ́run torí o ti ṣẹ̀ don't come here o lè lo bófèsì yẹn o lè ṣe tó bá rò pé bófèsì lè ṣe wọ́n máa bá bọ̀ you will just see one day tán kọ́ máa tilẹ̀kùn ṣọ́ọ̀ṣì ẹ̀ sọ̀rọ̀ pé ìjọba ló fún yín license to operate government ló fún yín license to operate so tó bá yẹ ti rí pé o ti ń ṣe àwọn nǹkan tó ti lòdì sí nǹkan tí ìjọba ní kẹ́ ṣe bá a ṣe ń sọ yìí òfin wà lórí charity náà ní Nàìjíríà there are rules and regulations go and read it very well o ṣáà read it side lọ read nǹkan tó kọ sílẹ̀ tó bá ti kọjá nǹkan tó ní kò ṣe gbogbo nǹkan tó ń ṣe kò òfin kò ń talẹ̀ o báwo èèyàn talẹ̀ lóko wọ́n wá sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ over 20-something million against you and you want somebody like me to clap for you I don't clap èmi ò ń parọ́ fún mi èmi ò ń ṣe you have done well èmi ò ń wá bíbá kí n fọwọ́ bu ẹni kí n máa pretend kí n máa sọ pé kinní kan èmi ò ní sọ bẹ́ẹ̀ fún ẹ you have done very bad lọ bẹ̀bẹ̀ kó lọ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ you love money than iṣẹ́ tọ́lọ́run gbé fún you love money you love it you stop it tó bá fẹ́ ṣiṣẹ́ yìí ní àṣeyà àti lọ sọ fún ọlọ́run pé kólúwa kó dáríjì kólúwa kó dẹ̀ tọ́ ẹ sọ́nà kí ọlọ́run fúnra rẹ̀ kó máa gbé ìṣiṣẹ́ if you don't tell God to guide your footstep to guide what you are doing o lè tibẹ̀ ṣubú ó máa lọ bẹ̀bẹ̀ ni ojú gbàgbé ẹ̀ ó bá àmàdúrà gbàgbé bẹ́ẹ̀ lọ́gbẹ́ tó ṣe lórí social media yẹn ìwọ fúnra rẹ̀ onídàádúrà this time. Go and meet your creator. Find time to meet your creator. Go and pray 100 billion for forgiveness of sin. Àwọn èèyàn tó ti ṣe olúwa dáríjì mí gbogbo ibi tí bá ti ṣe lábẹ́ ìṣàkóso Ọlọ́run olúwa ẹ̀jẹ̀ ni kò fi wẹ̀ mímọ́ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ if you know you are doing it in the right way you are not doing it the right way gbogbo nǹkan tá a gbọ́ lórí social media lánàá ó bu ẹ̀kú ó dọ̀tí ẹ̀ ó yìí ó wẹ̀ mọ́ rárá tó ti yẹ àwa máa sọ pé tó tọrọ fún yìí kò wẹ̀ mọ́ rárá. ẹ wá wo àrà tí president Burkina Faso dá tó joyè kiri tó joyè tó ń pín kiri ọkọ̀ joyè parí ilé máa pín káàkiri. olórí tó fi tọrọ yes olúbùnmi òní yes you should go and have genuine repentance. olórí tó ṣe ń bóyọgàn gbogbo ètò ìgbójú tó ń gbé mi Burkina Faso ẹ wá wo àrà tó dá ẹ wá wo ìgbésẹ̀ tó gbé nǹkan tọ́lọ́ máa ń ṣe ọlọ́run fẹ́ onígbéraga ọkàn onígbéraga ọkàn torí ìgbéraga ọkàn yẹn lọ́ọ̀rẹ́ wálẹ̀ ṣùgbọ́n tó bá ní ìgbéraga ọkàn ọlọ́run mọ bó ṣe ń rẹ̀ wọ́n wálẹ̀. Nàìjíríà máa dùn láti gbé ìgbéraga ọkàn yẹn kò máa yẹ kò wé pé àwọn kan ti ń bẹ̀rẹ̀ láti gbà kan ṣùgbọ́n ọ̀nà lórí ọ̀fẹ́ bí tó bá gbé dé gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ fámìlì ẹ̀ tẹ́ wà lára ẹ̀ try kẹjọ máa ṣe prayer fún àkókò yìí fún sáà yìí kó kọjá àwọn nǹkan tó yẹ kó máa lọ gbà ládùúrà nìyẹn olúwa jẹ́ kí àkókò yìí ìgbà tí àkókò yìí jẹ́ kó kọjá jẹ́ kí sáà yìí kọjá tó bá gbé ojú burúkú wá bá lórí social media yìí má rò pé ní kíní kan àwọn kan wà tó gẹ́gẹ́ gbàgbé ẹ̀ ọlọ́run pè wá tó bá wà gan ní power ló fi Kristi wá má máa gbé yẹn wá bíbá ẹ̀ fáwọn èèyàn people doesn't love the way you are talking you have to rẹ́ ara ẹ̀ sílẹ̀ gan kí ọlọ́run lè nífẹ̀ẹ́ kó lè ní ìtẹ̀síwájú nínú iṣẹ́ ìrere tó ló ń ṣe that is tó bá gbọ́ ìpè kó lè ní ìtẹ̀síwájú má fi gbogbo àwọn owó olówó tó rí ẹ̀ máa kó owó ẹ̀ lójú tó má fi ṣègbéraga sí gbogbo èèyàn pé kí ló ti kù pé kí ló ti kù mẹ́wàá wà ó pọ̀ nílẹ̀ iye wa ń ṣe ọpọlọ wa mú yes àbí tí wọ́n ń ṣe tó lè tó bóyá kí ṣẹ́gi fídíò tí ẹ fẹ́ wò yẹn ó mẹ́lòmí tó kọ́ máa kọ̀ wẹ́ gọ́ọ̀mẹ̀ntì àwọn tó ń ṣe lè nínú ìlú tẹ́wàá yẹn ilẹ̀ tán ló wà kùsẹ́yìn ó lè má wà kùsẹ́sọ̀n wọ́n á dẹ̀ já gbogbo wọ́n á dẹ̀ ta ṣàkàrà wọ́n á dẹ̀ bá gbogbo ẹ̀jẹ̀ ó mọ̀ pé that is the way people work in this country. rẹ̀ sílẹ̀ bá a bá ṣe fẹ́ kó fọmọ lọ kó fọmọ wa bẹ́ẹ̀ èmi ò fẹ́ kẹ́yàn ṣubú bọ́ bó ṣe ń ṣe kí ni ẹ̀ wọ́n ló kó pangan tó máa bí èèyàn wọ́n máa bí somebody like me mo lè má kó omi tí mo gbé wa kí nǹkan kan fẹ́ gbé ẹ̀sìn èèyàn kan lásán wàhálà ìwádìí máa connect ara wọn lọ. àwọn arúgbó wọn ò rí oúnjẹ jẹ ìjọba ìwé ẹ̀ dé máa fi àwọn dún 100 kí ni mo mọ billion Nàìjíríà níbo kan ń ṣe charity aráàlú ìbò níbi kí ló mọ Nàìjíríà níbo ló ṣì ń dé Nàìjíríà. káàtì ẹ̀ ní pé bí
ó ṣe àwọ̀dọ̀ owó kí ló yìí mú wípé kí wọ́n kó lọ sí ní àlọ́ wá bí jókòó sí tí gómìnà president tí wọ́n àpò àbáwá tá à ń pariwo ẹ̀ dápẹ́ ó ṣe dáadáa ó ṣe dáadáa fún mi ìgbà gbígbà àbáwá tá à ń pariwo ẹ̀ kó ṣe dáadáa rí náà. a sọ wípé àdúrà tọ́lọ́ wọ́n ti ká nǹkan tí mo pariwo ẹ̀ gidi òun ló ṣiṣẹ́ àwọn lórí tó ní ayé orúkọ Nàìjíríà they Nàìjíríà came to you òun ló jẹ́ kí ní Nàìjíríà Nàìjíríà dúró tí ò lè wò because òun ló sọ àwa ti fẹnu Nàìjíríà síkè di nígbàdàn ní ìlú tó ṣe mú yangàn láwùjọ tí ṣùgbọ́n kò bàbá rí bàbá bẹ́ẹ̀ ìta o tẹ̀ bọ̀ ṣe ni Nàìjíríà ń bàjẹ́ sí ló ń ṣe é ẹ wá gbọ́ àrà ṣé tí òròkó ti ṣe president kí ni Burkina Faso àwọn tó lọ́mọ yẹn wá pé ẹ̀wọ̀n ní gbé kọ́ọ̀lù wá gbé wọn ní gbé tó fẹ́ kọ́ọ̀lù lọ sí hajj lọ́dún yìí kẹ wá wo Ó ní bó wá ẹ sọ sọ pé ọwọ́ wípé tí wọ́n wọ́n kọ́kọ́ máa sanwó fún ló ìjọba ń ṣe so àbíṣẹ́ Nàìjíríà that kàwá àwọn tẹ́bí ń padì lù stop it àwọn amówóye fi fún wọn ló jẹ́ mádámù ìyàwó àwọn tí ò sí Àgbàlá iṣẹ́ àwọn amówóye jẹ́ ìṣàlàyé kíní kan fún ẹ fi wá iṣẹ́ fún tó bá lọ torí pé ọkọ ẹ ní Ó tó problem di sí wípé ẹ máa lè ọlọ́mọ lọ yẹn gbọ́dọ̀ àṣọ sí kórìí bẹ́ẹ̀ hajj àgbọ́tà àwọn kan sọ pé ẹ kó bá o mi ti ṣe kọ́kọ́ ẹlẹ́sìn kòsẹ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún ṣé tó bá fi sílẹ̀ wà lọ fẹ́ sí ìlú abẹ́ni tó ṣẹ̀fẹ́ fẹ́ nìsín ó jẹ́ àjọ lọ kẹ́ lọ máa lọ gbàdúrà kí wọn náà lọ máa gbé dídúró máa fẹ́ sọ pé gbogbo ìgbà máa béèrè nǹkan tó fẹ́ máa dúró tì tó bá jẹ́ iṣẹ́ ìrere tó gbà tó bá gbàjọ́ kẹjọ máa rìn káàkiri ẹjọ́ máa rìn káàkiri wẹ́ni tó máa bẹ tọ́jú àwọn ọmọ ẹ̀ máa tẹ̀lé káàkiri tó ó dàbí pé kò ń ṣẹni tó lè mú ara dúró kò lè kó ṣe ẹ̀dá tó lè mú ara dúró ni so you have to join in ẹjọ́ máa rìn kiri tó bá ti lọ tó ti lọ Èkìtì wọn náà tẹ̀lé lé Èkìtì mọ́mí ẹjọ́ máa sùn kiri ni tó fẹ́ fún ẹnu hòtẹ́ẹ̀lì tó fẹ́ fẹ́lẹ̀ ní hòtẹ́ẹ̀lì tó fẹ́ lọ sùn yàrá àbójú pẹ̀lú mi wọn náà there is nothing bad in joining me o ti mọ̀ pé kò lè máa dúró tó bá dẹ̀ rí pé torí kò ti rọ́pò tó bá wọn kò lè máa dúró tó bá ń tu ẹ̀ tó bá ń ṣe kinní kan iṣẹ́ tá à náà ṣe ní ṣọ́ọ̀ṣì tí wọn náà lọ mú mọ́ ìwọ kọ́ lọ́lọ́run pé Ọlọ́run ò pè é o tí ò bá dùn mọ́ yìí ṣe iṣẹ́ ẹ̀ níwọ̀nba so that wà ní time fún so tá a bá sọ ká bá wúlò aṣọ ká tún fa kí náà pé àwọn obìnrin gan ìtẹ́yìn obìnrin ṣe ń bẹ̀rù lójú ọkọ yìí máa pè yín ẹ máa sọ story ìyá jẹ wọ́n ìwọ fúnra rẹ̀ at this your age ó ṣì ń bá ọkọ ẹ̀ ṣe ọkọ ẹ̀ ṣì ń ráyè àti máa ṣe káàkiri at that age bẹ́ẹ̀ ṣe jọ wà yẹn ẹni tó yẹ kó fún ẹni tó yẹ kó gbé ní marathon ẹsẹ̀ ayé ẹ̀ akẹ́tàn ọrùn ẹsẹ̀ máa dùn gbogbo tán máa dùn gbogbo waist máa dùn kò ní gbádùn ara ẹ̀ ẹni tó bá ṣe bójú ẹ̀mejì lẹ́fẹ̀ẹ́ ṣe ẹ̀mẹ́ta lẹ́ ṣe lọ́sẹ̀ wá á bend ẹni tó ti bend tí gbogbo egungun ẹ̀ ti yẹ̀ dá pé ó kàn fi agídí gbé máìkì ó máa lọ́jú ṣe prógáàmù ni báwo ló fẹ́ sọ fún obìnrin kan pé kó wá bá obìnrin kan ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ṣẹ́ tó yẹ kẹ́ ṣe you don't know how to take care of your husband kó o fèsì ẹ̀ gidi kí wọ́n gan náà kó o lóra àkí kẹsẹ̀ yẹ ẹni tẹ́sẹ̀ ẹ̀ dúró lé ló ń gbé obìnrin kiri náà ìwọ fúnra ẹ ló like iṣẹ́ tó yẹ tó bá ti mọ̀ pé ọkọ ẹ like ẹ tí wọ́n gbọ́ òde fi bẹ́ẹ̀ like ẹ there's some àwọn products àwọn òògùn tó máa lò láti lè máa fi jẹ́ kí ara tiẹ̀ náà máa gbé kó máa pe ọkọ ẹ kẹjọ mú ìdára yín kẹjọ bend kébídé máa pa wọ́n ní Burkina Faso kíyà máa jẹ wọ́n. at that your age ọkọ wa ń ṣe kínní ó wá bímọ ẹ̀yin kọkọ ẹ lọ bímọ àbíkẹ́ ẹ̀yin náà lọ kẹ lọ jókòó sí ìlú òyìnbó yẹn jọ yín lójú at that age ask anybody I don't leave my husband àjọ máa ń lọ káàkiri ni kí ìjókòó kó wá jókòó sí Nàìjíríà kíkíní ẹ̀ lè kó lọ máa wá kíní kiri some of you cause it kí lẹ fẹ́ máa sọ fún àwọn bíbá sórí wo lẹ fẹ́ máa sọ fún wa ọkùnrin tí ò lè máa dúró kò yí sí wọn lè máa dúró wọn máa ṣiṣẹ́ wọ́n jáwé ẹgbẹ́ àti pásítọ̀ àtẹmọ gbogbo wọn náà jọ ń jáwé ẹgbẹ́ kò sí ẹni tó jọ Jésù bíbá inú wọn má rò pé pásítọ̀ kan wà kékeré kan tí ẹ̀ tó bá ṣe kẹ̀kẹ̀kẹ̀ ohun tí ó bá kẹ̀kẹ̀ ó ti wà láì ó ti ó bá kẹ̀kẹ̀ ní ó bá yàn lẹ́rù ó ti mọ̀ pọ́pọ́ ẹ kẹ̀kẹ̀ ní anything is kẹ̀ tí ó ti mọ̀ bẹ́ẹ̀ ó máa tẹ̀lé káàkiri ó máa tẹ̀lé káàkiri Mary àdìsílù irọ́ lẹ́pa you can't sanctify any man you can't sanctify any man that did not have a self control irọ́ lẹ́pa tó bá yẹ lẹ́sẹ̀ tani ò lè satisfy ara kẹ́ satisfy wọn ni pé kẹ́ fọ́ satisfy wọn ni pé kẹ́ gbé wọn kọ́ yẹ lẹ́sẹ̀ kẹ́gbẹ́ wọn yẹ kí ó yẹ ẹni tẹ́gbẹ́ tó ti jẹ́ kí tẹ́gbẹ́ ti yẹ tẹ́sẹ̀ ti ń sán báwo lè fẹ́ ṣe ní nígbà tó bá ti rí parẹ́ ti ń yá tó ní pẹ́sẹ̀ yóò ti gbé wàá tún he ẹ má kówó lé lọ tá mọ́ ó yá ó máa tún he ó máa wọ́ sẹ́rin ni tó bá ti rí pé ara ẹ̀ tó ti wálẹ̀ wàá tún he wàá make sure pé ó wùdù ẹ̀ ṣé wọ́n bá yín ṣe kinní nìyẹn ẹni tẹ́ ti lò tó ti wùdù sí tó ti wùdù tẹ́gbẹ́ ti ń ro so ara tilẹ̀ bóbìnrin báwo lè fẹ́ ṣe kí ló fẹ́ fi kún ó máa rọ́jú gbé máìkì ni ẹ bá gbọ́ Jésù Olúwa wa àmín Jésù Olúwa ó ti mọ̀ fún ó worst wá ìwọ obìnrin ó máa target ẹ ní nígbà tó bá rí pé táìmù gbàgbé kí tó ti mọ̀ pé táìmù tó fẹ́ ṣe ibi tó fẹ́ gbé ẹ sí tó mọ̀ pé sáyìn tó fẹ́ gbé ẹ sí yẹn pé oyè mọ̀ pé tó bá ti gbé ẹ sí gbogbo áńgù yẹn ó báyìí tó fẹ́ dà ìwà change áńgù yẹn mọ̀ nígbà tó bá máa dà báyìí ẹgbẹ́ ẹ̀ máa yẹ ni àwa filẹ̀ wà kẹ́ síbẹ̀ jẹ́ kó wọ́sẹ̀ báwo ara iṣẹ́ tó gbà ní ara evangelism ara iṣẹ́ Olúwa nìyẹn ara nǹkan tẹ́ fi ṣe marriage nìyẹn Jésù Olúwa wa ẹ jẹ́ ká máa lọ́lú bẹ́ẹ̀ ni bó ṣe wà nìyẹn bó ṣe wà nìyẹn ọkùnrin tó ti lò ráàkì wọ́n máa wọ́sẹ̀ rìn kìnìún wọ́n máa wọ́sẹ̀ rìn ìyẹn at this your age ọkùnrin lọ́mọ ẹ lọ́wọ́ agbáwa arúgbó báyìí èmi tí mo ti ẹ̀jẹ̀ arúgbó yìí ọkọ mi á escape bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ bá wa ṣe
nonsense. ẹ̀yin ẹ má bínú tí wọ́n fẹ́ wá ṣọ́ọ̀bù mi ẹ bá bá mi rajà ní nọ́mbà 140 Odi Pàjá road agbọ́tí kúlẹ̀ fún pàṣẹkì nọ́mbà tẹ máa fi tí wọ́n fẹ́ bá mi ra aṣọ 070 800 25873 070 800 25873 091 23090937 091 23090937 then tẹ bá tún wá fẹ́ pè mí directly my number is 070 60 40 3600 070 60 40 3600 mo bẹ̀ yín tẹ bá fẹ́ pè mí ẹ má bá mi fi voice ọ̀rọ̀ ẹ type nǹkan tẹ bá fẹ́ ojú òní tí mo gba aṣọ tí mo polówó lórí ṣáàtì mi 100,000 mo sọ fún yín pé èèyàn mẹ́ta ló wà tó bá ti tán ó ti tán nìyẹn ojú òní tí yẹn ẹ ní dààmú ẹ máa ráàánú gbà o nínú ọdún tàwa 2026 èmi àti yín a máa ráàánú gbà ìyanu máa ṣẹlẹ̀ nínú ayé wa gbogbo tá a fẹ́ lọ́wọ́ máa fẹ́ ẹ̀yin tí lẹ́yìn dẹ̀ mí lórúkọ Jésù Ọlọ́run á gbọ́ àdúrà yín Ọlọ́run á gbọ́ àdúrà yín Ọlọ́run á gbọ́ àdúrà yín Ọlọ́run á bá yín tún ilé yẹn á bá yín tutù ilé yẹn ò ní wó Ọlọ́run á gbọ́ àdúrà yín ilé yẹn ò ní wó gbogbo ẹ̀yin táwọn ọmọ yín fèsì challenges lórúkọ Jésù Ọlọ́run á bá gbàdúrà fún yín ẹ̀ ní dààmú gbogbo àwọn ọmọ yẹn gbogbo ala máa jèrè ọmọ gbogbo ala máa jèrè ọmọ ìyá alájẹ kọ́tù wọ́n ní kẹ́ má bínú èmi ò ní sọ pé kẹ́ má bínú mi ìbẹ̀ ní kẹ́ bínú ṣe bá rí pé Agbala Gabriel ó ṣe ẹ sì ní ọkàn láti lè fún ní second chance or third chance or fifth chance èmi ò mọ̀ gbà tẹ́tí gbọ́nbara yín underground fine but tẹ́ bá rí pé ẹ̀mí yóò gbé ẹ jẹ́ kálukú máa ṣe tiẹ̀ èyí tó jẹ́ pé tẹ́lómi ìbá ṣẹ̀ àwọn èèyàn lórí social media yìí wọ́n máa ń quick láti máa fi ẹni tí ò ṣẹ̀ torí pé ẹni yẹn kàn identify pẹ̀lú ẹni yẹn wọ́n á kàn máa gbé ẹni yẹn ṣépè tí ò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ̀yẹ wo orí tí mo sọ pé mo rí kí ló kọ́ àkọ́ kí ládé ní ọba la máa ṣẹ̀sìn awọ́rò kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀ ẹjọ́ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé when you say it to some people there are some people that will just take it like that and there are some people that will not take it like that because mi ò bẹjà níbi àti òjò lọ́jà ẹ bá sọ̀rọ̀ gan máa kàn àìmọye nǹkan mi tẹ̀ ti táàgì mi tí mo kàn ń overlook ẹ̀ why saying ọba la máa ṣẹ̀sìn awọ́rò for what kí ni mo ṣe kí ni mo ṣe kí ló ń jọ ń ṣẹ̀sìn awọ́rò mọ́kọ́ máa léèyàn ń ṣẹ̀sìn awọ́rò ni ṣé tọ́ bá léèyàn fẹ́ ṣẹ̀sìn awọ́rò ìsára kó lọ jalè lọ́jà tó fẹ́ ní kí lọ jalè ní China ni kọ́nà ẹgbà sí kọ́fì ẹgbà nà mí àbúfẹ́ ní kí n lọ jalè lẹ́kọ̀ọ́ kọ́nà mi kóńdó àbúfẹ́ kí n lọ jalè níbo ló fẹ́ kí n lọ jalè àbábẹ́kúta àbágége torí ẹ̀ mọ nǹkan tó ń pè lẹ́sìn awọ́rò tọ́ba ní ọ̀fẹ́ ṣẹ̀sìn awọ́rò ẹ̀ mọ tún mọ nǹkan bẹ́ẹ̀ yẹn what is the meaning of that just because mo kàn I just came out to share my opinion what is the meaning tí wọ́n bá lè sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ ti gé kọ́ọ̀tì ẹ̀ ti máa ṣépè fún yàn ẹ̀ kìíní kan kìíní what is the meaning of that kí ló kàn mí ẹ rí i pé mo bá gbowó rí ni mo bá sọ̀rọ̀ rí ni èmi àti òsì mo kàn sọ mo ní mo rí pé ó ṣe nǹkan dáadáa mo dẹ̀ sọ nígbà tí mo dẹ̀ rí nǹkan tó ṣe nǹkan tí ò dáa I came out to say it what is the meaning of ẹnìkan máa ṣẹ̀sìn awọ́rò èmi àti yóò jọ lọ́rọ̀ náà tẹ́ bá dẹ̀ ní pé ẹnì kan bá mi sọ àbẹ nígà kan bá mi gà bring it on èmi ò fi bẹ́ẹ̀ gbádùn tààràtààrà mi ò ní group mi ò ní ẹni tó ń bá mi fúnra mi àti Jésù ti tó màá dẹ̀ fi síwájú Ọlọ́run pé Olúwa o ṣé orí mi o ṣé o ti rọ́kàn mi ọkàn mi máa ní kọ́lọ́run kó bá mi fi dá torí mi ò bá yàn jà mi ò bá yín jà kí ló kàn mí ẹ̀dẹ̀ máa bú mi ẹ máa sọ̀rọ̀ sí mi ẹ máa bú mi you cut my show you be talking you be abusing me for what tí bá ní mi ò jà mo kàn dákẹ́ mi ò jà ni ẹrù èròjà ọba mi àti sọ̀rọ̀ ọba mi àti fèsì èèyàn ò ní mí lára bí mo ṣe wà yìí gbogbo nǹkan ló rọ̀ mí lọ́rùn bọ́ tí bá ní mi ò ṣe kankan mi ò ṣe nìyẹn kí ni túmọ̀ ó máa ṣẹ̀sìn awọ́rò for what ìwọ tó wá ní péjọ òde tí wọ́n á post ẹ̀ there are something ẹ máa vex ẹ ẹni tí ò bá bá yín jà ẹ má bá jà ò bá yín jà àmì bẹ́ẹ̀ ní kankan jà ẹ bá dẹ̀ ní fẹ́ bá mi jà go ahead èyí tí bá lè fèsì máa fèsì èyí tí bá lè fèsì máa fàdúrà dá lóhùn that is it ọwọ́ tí mo wà yá ṣọjà mi ti fàyà ẹ jẹ́ bí ká wá wo tọ́lọ́run ṣe Ọlọ́run ti ṣàánú èmi already Ọlọ́run ti ṣàánú mi ìfẹ́ àtọ̀nà ẹ ti jí gan you don't need to be abusing me coming to abusing me my voice boom for what níjà náà ẹ bá dẹ̀ fẹ́ jà go ahead èmi fúnra mo ní mi ò báyọ̀ jà lórí social media ẹ̀ ń báyọ̀ jà ẹjọ́ ń jà yẹn yóò kàn mí ní interest ni kò séèyàn kan tí ó jọ́ta mi lórí bíbá mi ò báyọ̀ jà ni just leave me let me just stay on my own kò ká máa wá kẹfẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ bá mi jà ẹ máa bá mi jà yẹn tèmi ò lè èmi ò ń báyọ̀ ṣe kinní ayé àti gani káwọn tó ṣe social media máa ṣe kinní kan underground àdúrà ti tó fún mi lóòótọ́ underground àdúrà ó ti tó fún mi kò ń bà mí lẹ́rù gbogbo bíbélì ní gbogbo ẹ tó bá dojú ogun kọ bẹ́ẹ̀ á dojú ogun kọ́ ni torí mi ò post yín mi ò bú yín mi ò rí ti yín mi ò fà mi ò repeat ọ̀rọ̀ anybody mi ò ń post èèyàn mi ò ń post èèyàn mi ò ṣe kí náà ti ń pè mi ò béèyàn kankan jà kí ló dé ẹ wà lórí ọwọ́ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bíbélì mi mo gbójú mi mo dẹ̀ra ń tajà mi wẹ́rẹ́wẹ́rẹ́ dẹ̀ra ń gba kọ́ mi sára ẹ jọ̀ọ́ èyí táyé mi bá wà ní lára bóyá wò mí sáyé pápá obìnrin egbére ẹ bá ti wò mí bí egbére wájú yín egbére náà ni Jésù mi àtàwọn èèyàn kan ló gbé mi débi tí mo dé lórí social media Jésù mi torí gbà tẹ́yìn kan tẹ́ busy láti máa show mi láti máa ṣépè fún mi láti máa ṣorí ìdílé fún mi àwọn kan tó tì mí they continue to pray for me they continue to patronize my business
nígbà tí gbogbo ayé ìfẹ́ mi some people stay with me wọ́n dẹ̀ múnú mi dùn lójoojúmọ́ ẹ jẹ́ kálukú wà lórí ọwọ́ ìbánijà ẹ má bá mi ṣeré má bá ṣeré ẹ tó bá ẹ jọ òkè á máa rò pé kò sẹ́ńtì mi lè ẹ má bú yẹn kó má bú yẹn fọwọ́ tí mo ṣe fún yín kí ló pè mí àti yín pọ̀ ọjà òpá ọ̀pọ̀ náà why showing me everything. àmọ́ wípé tẹ́gọ́rìsì nìyẹn wọ́n rí jẹ́ ti bomi ní Mẹ́kà nítorí wọn ò fẹ́ kí kó. dára kí kálukú wà lórí ọwọ́ àbí tẹ́ bá dẹ̀ lẹ́nu gbọ́ tí bá yójú padà èmi kò ń gbà o èmi kò ń gbà èmi kò ń gbà èmi kò ń gbà o tẹ́ bá lọ gbogbo orí social media tẹ́ bá gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ lórí social media kò sẹ́ni tó dojú kọ ogun kọ bí tọ́lọ́wọ́ dojú ogun kọ ó ní òun dojú ogun kọ yan ẹ wà lórí ọwọ́ yín nítorí bọ́ọ̀rọ̀ bá ṣe ni mo ṣe máa sọ kí n tó sọ̀rọ̀ gan kí n tó bọ́ọ̀sà máa sọ̀rọ̀ gan you know ẹ mọ̀ prayer tí mo ti máa ń ṣe kí n tó bọ́ọ̀ta olúwa má jẹ́ sọ̀rọ̀ sọ má jẹ́ sọ̀rọ̀ tó máa fún mi ní wàhálà má jẹ́ sọ̀rọ̀ sọ ṣẹ̀rù ẹ̀rù pé easy ni ẹ jọ ẹ jẹ́ mi mo jókòó ẹ tó bá bá mi ṣe má bá ṣe ẹ tó bá lóun bá mi ṣe ẹ wà lórí ọwọ́ yín ẹ jọ nítorí Ọlọ́run ẹ má fi mí kọ́ bọ́ọ̀dì ẹ jẹ́ mi mo jókòó ìfẹ́ Ọlọ́run lè mú màá rìn ti bẹ̀rẹ̀ sí ṣọ́pẹ́jì yẹn ẹni tó ń sọ̀rọ̀ yẹn tó bá gbé kíná anything wàá bá sí orí social media wá fún mi tí mi ò bá fèsì ẹ oní kò sì gẹ̀ẹ́sù máa fèsì ẹ gidi torí Bíbélì ni ẹjọ́ lè yàn rọ́pẹ́ Yorùbá ní ẹjọ́ lè yàn kọ́kẹ́ tó jà torí ẹni tó wà bí ohun yẹn ni máa bẹ Ọlọ́run fún ẹ wà lórí ọwọ́ yín mi ò bá ẹni bọ̀dì ṣe fún mílẹ̀ wáyà bí sí fún kí ni wọ́n bá dẹ̀ tí wọ́n ṣe àwọn èèyàn tó máa kọ́ sí ẹ̀ wọ́n máa bú yẹn for what ẹ wà lórí ọwọ́ yín náà ẹyin yẹn kó Nàìjíríà ẹ jí ẹ má sùn ẹgbẹ́ kí Fálábí ṣe ẹ̀zámù. níbi bí ó ṣe jẹ́ kó wọ́n ń ṣe kíní tó mo sì lọ sórí kíní ìyẹ̀wé mo sì kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ mi mo kọ́ ọ́n pósì kan tí mo ṣe yẹn bẹ́ẹ̀ mo dẹ̀ lọ sórí kíní dọ́kásì mo tọ́ ẹ pé mo lọ kọ́mẹ́ǹtì lọ́dọ̀ dọ́kásì pósì ọmọ ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ dé mo sì lọ mo lọ kí happy birthday mo ju yẹn lọ ẹ lè rí níbi tẹ́ ti gbọ́n bá yín fa ẹni tí kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ yìí kò kàn mí pẹ̀lú anybody mo ṣe wà yìí ni mo ṣe wà ẹni tẹ́ bá rí mi lórí platform mo lọ ṣeré ń bẹ̀ mo kàn ṣeré tèmi I'm not fighting anybody ẹjọ́ èmi kúrò bẹ́ẹ̀ nínú ẹni ìjà anybody. ọmọ máa gba lecture lórí system. orúkọ Jésù ojú òní tiwa o àdé ní dààmú anybody ní ìbẹ́ anybody jà sẹ́ẹ̀tì yìí kí ni èlò lélẹ̀ ó láì tọwọ́ mi 5,500 abẹ́lò ni 5,500 ilé 14,000 pẹ̀lú ẹ̀rù gbé 14,000 scarf orí mi wà I have different types scarf 5,000 I have different types scarf 5,000 ojú òní tí I love everybody that loves me orúkọ mi sì ń jẹ́ bẹ́ẹ̀ ọba mi bí sábẹ́ ìyá bọ̀dá àdìsá ìyá dr àdìsá ìyá dr àdìsá èmi mo ṣe kásù sàtì ó bá àwọn anybody ẹ bá bùnú kọkàn mi China làwọn àná ní ìmọ̀jọ́ tó ti bá mi polówó ọjà ní ìmọ̀jọ́ tẹ fóòsì ọjà ní tẹ polówó ọjà ní ìmọ̀jọ́ tẹ ṣe tẹ sọ̀rọ̀ nípa bísínẹ́sì ní ìmọ̀jọ́ tẹ sọ pé bóyá mo ṣe kí náà ti ń pè ẹ rí dáadáa lórí ayé mi èwo lẹ bá mi ṣe bẹ̀ èwo lẹ ṣe sẹlẹbẹtì mi sẹ bóyá bẹ́ẹ̀dì mi bóyá mi sẹ mo ṣáà mi sẹlẹbẹtì mi ṣáà mi sẹ but all I know is I don't fight anybody so ẹni tí o bá ti fight tí o ti bá yín jà ẹ má máa dojú ìjà kọ by bringing that person's chat bringing people's chat kẹ máa fi kọ máa post kẹ máa bú yàn ẹ subject ẹni yẹn to bully me for what don't subject me to bully me ìbẹ́jà don't subject me to bully because I don't fight you so if you put me to post mi to wá táwọn èèyàn wá bully you are subjecting me to bully ìgbà tí ẹ̀jẹ̀ tó máa sọ yẹn ló ti ẹ̀fọ́ ní I was so annoyed kí ọba aláma ṣe sí àwọn olùkọ́ what mo ti sọ fẹ́ nìyẹn láyé ẹ̀ tó máa fi láyé ẹni ẹ tó máa fi kó má bẹ mi fi rọrùn bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ kí ni tí mo ṣe sí àwọ̀rò láti bó síbi tó bá dẹ̀ máa try me the person can try me come and try my God ohun yẹn nìkan ni mi ò ní ìdá tí mo jú ẹ I will report you to my God kíkẹ́ ni ẹ kó ṣẹ̀ sí àwọ̀rò tọmọtọmọ fúnra rẹ̀ kó ṣe gbogbo ohun tẹ́ni ẹ̀rọ sí mi tó ọ̀run mi kó bá mi dà lé lórí kó ṣìwà kó ṣìṣe just come on social media to just talk to somebody that does not talk to someone that does not abuse you. mi ò abuse mi ò bá yín sọ̀rọ̀ mi ò ṣe kíní máa ti máa ń bá gbogbo yín ṣeré so what else do you want me to do ṣé nígbà tí máa ṣe kíní lábẹ́ kí máa sáré kúbi lábẹ́ àwọn tani lábẹ́ tani mo fẹ́ máa ṣe kíní look at me very well I'm a one woman battalion since I have come on this social media mo dá jókòó mi ni mi ò ní group mi ò ní friend mi ò ní kíní everybody wà lórí owó ẹ̀ yorùbá ẹjọ́ kiri ọ̀nà dáhùn mo ṣe bẹ́ẹ̀ ọkọ̀ mo ṣe ṣeré náà tí mo tún sọ lórí ṣóòmù tí mo ní ìyá màá tún fi ìwé ṣeré màá tún ṣeré kíní mo ṣe bẹ́ẹ̀ láwọn ènìyàn pé yóò tẹ̀ ní bẹ́ẹ̀ de ìwé gbogbo náà
kí n má lọ bẹ̀rẹ̀ gbàgbé déètì yẹn kọ́ má lọ ní bóyá mo bá ìwé jà mo tún béèrè láwọn staff mi mo ní ẹ má bá mi wo déètì woman yẹn kí n má tẹ̀lé ṣe mistake déètì kí ló pè mí ìjọ bẹ́ẹ̀ de ìdọ̀ká sí celebrate ìyá ìwé celebrate mi ó celebrate ìyá yẹn celebrate mi dáadáa she did well to me tó bá dẹ̀ di ìjọ bẹ́ẹ̀ de how we did same to her. I will celebrate her because she does not offend me in any way. I will celebrate her. Even with Timothy, she chat Timothy, she even share it again. Your birthday me. Nígbà tí mo ṣe wedding anniversary, she celebrated me. Tẹ́lẹ̀ mo tún mi ò fọ́. So nígbà tó bá dọjọ́ tí wọn kí n má lè celebrate wọn. Ẹgbẹ́ báyìí wéjà kò kàn mí. Anybody ẹ lè jọjà. Because nobody know like everybody náà ló ń ṣe tiẹ̀. Everybody wà lórí ọwọ́ ẹ̀. Kábà ní pé kíní. Tí dọ́kàsì bá ní kó ṣe kí náà ti gbé. Má celebrate ẹ̀. Báwo ni Johnny Gà ṣe máa kàn mí? Ṣé tó bá parí ìjà ṣé wọ́n máa pè mí sẹ́gbẹ̀ẹ́ bá mi tún sọ òkè mi lọ́tọ̀ ni ṣé wọ́n ní bíbélì pé kí ló kọ́ mi pẹ̀lú ayé àtijọ́ ni gbogbo káàpù kan lọ́wọ́ ẹnìkan ló support mi ò bá yẹn ṣe wé mọ̀ lórí social media táyé máa fi parẹ́. So ìyá alájẹ kan tù ojú bẹ́ẹ̀ lọ tọ́lọ́run bá sọ pé ẹ bá ní nǹkan tẹ́ lè ṣe tọ́lọ́run fún yín lórí ọ̀fẹ́ ẹ ṣe nítorí Kristi ọ̀tẹ́ bá rí pé ẹ ti wò lọ́kàn ara pé no because oníkálukú ló bímọ ẹ mọ̀ ìpè táwọn èèyàn ti ṣẹ́ fún woman yẹn kó tó di pé ṣe ṣáàtì àwọn kan tẹ̀ ní wọ́n ló competent báwo ni ntọ́mọ yóò ṣe báwo ni wọ́n ṣe máa fún yàn ní ẹni tí ìmọ̀ nípa máa fún yàn lórúkọ tí ò ń ṣe tiẹ̀ ẹ̀dẹ̀ máa ní kó máa rọ́jú lọ lórí kíni ẹ jẹ́ ká fáwọn tó ń dóra wọn lẹ̀ ti dídú ọ̀tẹ̀ kó bá ti dọ̀rọ̀ olówó dé ọ̀rọ̀ owó wọn kó ọ̀rọ̀ owó ó máa ká ní ìṣí méje ni máa rọ́jú ọmọ ọlọ́mọ kó máa bà mí lórúkọ jẹ́ máa forúkọ mi jẹ́ ní kí máa rọ́jú fún ta ni ẹ̀sùn kẹ́ lọ́wọ́ àbíjókòó sí ojú òní tí yẹn tẹ́ fẹ́ tiwa ẹ̀yin tẹ́ lọ́pọ̀lọ́ dédé yẹn ojú òní tí gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe wèrè lórí social media kí yẹn ẹ bá wá sórí péjì mi kí n tó blọọkù yín máa gbé yín ṣépè àwọn èpò agataro yẹn ìpè àárọ̀ yẹn inú mi máa ń dùn gan because my body everything àti láàárọ̀ anointing a máa flow mi tó lè máa ṣe prayer tán láàárọ̀ báyìí body mi jẹ́ mọ́ Holy Spirit ẹ̀ máa wà lára mi gan àti wẹ̀ láàárọ̀ tí mo bá máa bù fún ẹ ní bí mo ṣe ń type ẹ̀ bẹ́ẹ̀ ló kàn ń bá mi jẹ́ kó ó sẹ̀ sí brain mi ó báyìí ló fake profile kíkan mi torí o wá ó dẹ̀ máa forí ara ẹ̀ gbé pé bí ẹni tó lọ́wọ́ mo ò ṣe rere láyé bí ọmọ ènìyàn ṣe fẹ́ ṣe rere tí ò ní ṣe owó ẹgbẹ́ mo fẹ́ máa wò èèyàn ṣe nǹkan tí ò dáa gbogbo àpàrọ̀ ká bá wí ká dẹ̀ tí wọ́n tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Olúwa ká bá bẹ̀bẹ̀ Olúwa dáríjì I expected him to be in a sober mood kó lọ sórí olùkọ́ náà àwọn èèyàn máa gbàdúrà fún gan ni Olúwa bá wa dáríjì ohun tó máa pọ̀ jù lórí social media nìyẹn kò ṣe kó máa wá sí social media kó máa ṣe báyìí fáwọn ta ni àwọn èèyàn á clip wẹ ìyẹ́ yẹn kí ló ń ṣe lè gbọ́dọ̀ tí ń bọ̀ tó lùkù lọ láìlẹ́kọ̀ọ́ ẹjọ́ ẹ̀sìn gbọ́ gàrí káàgọ́ yìí wọ́n abatu ti náà tó ń ṣe charity kan tó ń ṣe dáadáa we continue to give them whatever we want àmọ́ ìyàwó tá à ń ṣe kọ́ fún tá à gbé wá síbí tá à gbé wá síbẹ̀ láti wá máa ṣe lọ́wọ́ àdúgbò sí àti ẹ̀rọ àwọn èèyàn tó wà ní àwọn Chinese wa wọ́n máa ń fẹ́ ni mama me I give for people how to do you pay friends mama òyìnbó wọn ni òyìnbó Chinese wa. àwọn èèyàn gbọ́dọ̀ wo program yìí kí ìyá àwọn èèyàn kó tún ṣí. àti no fídíò yẹn kọ́ àló ṣe fídíò tó fi sọ pé àwọn tó máa kò ń ṣe ìtọ́ fi kọ́ ni o ó ṣe live yẹn là ń sọ ẹ bá sọ̀rọ̀ orúkọ Jésù ojú òní tiwa ànídàmú ìyàwó pásítọ̀ ìyàwó àgbàlá padà sílé ìwà tọkọ ẹlẹ́jọ́ dẹ́ṣẹ̀ olóhùn nígbà tó bá túlẹ̀ ní lẹ́tà lọ gbà kan kó yẹ kó ní yẹ kó ẹ lọ kẹjọ lọ máa gbàdúrà kẹ lọ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ it is not this time tó bá lọ tó fílẹ̀ ṣé kán lè sọ pé kìíní ṣé kán lè sọ pé o ṣe dáadáa kán lè sọ pé you have done well ṣé kán lè sọ pé you have done well nonsense ẹ ó dàrú o ṣe dáadáa o fẹ́ sánu nínú dragging yìí wọ́n máa jọ dragging yìí ó lè jọ ń pawó olúwa ni ẹ̀yìn ó dàrú. ní máa gbé pọ̀ yìí kíákíá ni bàbá yìí sẹ̀ díẹ̀ sí any country tẹ́ bá wà èyí tí mo bá display tí ẹ bá like tó bá jẹ́nu tv lẹ́ bá ti wò mí ẹ rọra post tv yín ẹ mú fóònù yín mọ́lẹ̀ ẹ snap ẹ send ẹ sí whatsapp mi tí n bá ti show ẹ fast jù mi ò fẹ́ kí program gùn jù ni mo dẹ̀ fẹ́ polówó ọjà ni mo ṣe máa ń wò pókè 20 minutes mo fẹ́ fi ṣe program jẹ́ kí sáyé polówó fast níbẹ̀ ni mo ṣe máa ń gbé lọ fast so èyí tí ẹ bá ti fẹ́ tẹ́ bá ti lè wo program débẹ̀ abẹ́ ti wo program kọjá lọ mo dẹ̀ like aṣọ tí Lady K gbé lọ nísìn ó bà ní kò bàjẹ́ ẹ dá tv yín padà sẹ́yìn bójú orí fóònù lẹ ti ń wò mí ẹ dá padà sẹ́yìn ẹ wá ṣe kí ni ẹ wá kí fóònù yín mọ́lẹ̀ ẹ ya fọ́tò ẹ sẹ́dẹ̀ sí whatsapp mi easily ni bàbá yín mú jáde so owó ní gbogbo àwọn eléyìí báyìí ó wà in sales ẹ̀yin tẹ́ bá ti níbi wọn ẹ gbá mi láago gbogbo àwọn eléyìí náà báyìí
lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ ìṣèṣì ni gbogbo àwọn aṣọ tí mo fi hàn yìí they are all in sales now ó ti wà ní sales price wọ́n yàtọ̀ aṣọ ní $100 ó ti padà di $70 ó di $30 yẹn is money $30 yẹn tẹ́ bá fẹ́ fi ra African food lọ́dọ̀ Lady K ẹ ra gàrí ẹ ra èlùbọ́ ẹ ra gàrí 2 kg ẹ ra èlùbọ́ 2 kg lórí $30 yẹn so ẹ̀yin mọ́mì bẹ̀yìn dáàdì mi ẹ má fọ́ rárá ẹ pé Lady K ìfẹ́ olúwa ṣù ẹni aṣọ tẹ́ bá fẹ́ ẹ má wò pé bí ẹyọ kan tó ní rè sample pọ̀ ó yapa tí bá ní kí n máa display dẹ̀ fún yín sí program wa máa gùn jù so mi ì lè fẹ́ kí program yìí gùn because mo fẹ́ kẹ́ bá wa share débi tó yẹ kẹ́ share sí àwọn èèyàn gbọ́dọ̀ wo program yìí kí ìyá àwọn èèyàn kó tún ṣí program ìṣítí òun ni program yìí so ẹ pè mí títí lórí àwọn aṣọ òkè yìí àwọn aṣọ òkè wọ̀nyí gbogbo ẹ̀ ló wà ní sales aṣọ òkè tá ní sales ń sìn is just 4 aṣọ òkè ló wà ní sales ilé àtẹlẹ báyìí sí àti tí mo kọ́ ṣò yẹn sales ń lọ lọ́wọ́ lórí àwọn ilé báyìí ẹ̀yin tẹ́ bá nídìí wọn aṣọ òkè ní búbù bẹ́ẹ̀ ni ẹ lè wọ́ lọ sí church ẹ lè wọ́ lọ sí àsàlátù ẹ lè wọ́ lọ sí occasion kò síbi tẹ́ wọ́wọ́ tí ò lọ ẹ lè wọ́ fi ṣe party ẹ lè wọ́ fi ṣe photoshoot kò sára tẹ́ lè fi dá they are all beautiful so ó wà sales ń lọ lọ́wọ́ lórí ẹ̀ èyí tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago mo wà available kò wá sí size aṣọ tẹ́ fẹ́ kò sí bẹ́ ṣe sanra tó kò sí bẹ́ ṣe ga tó kò sí bẹ́ ṣe fit tó kò dẹ̀ wá tún sí bẹ́ ṣe kéré tó ẹ máa rí size aṣọ yín lọ́dọ̀ Lady K ẹ̀yin tẹ́ bá bèbí ṣe rí ìsìn size 12 la máa lò because mo tún ti jò báyìí sí size 12 ni àjọ máa lò so ẹ pè mí tó bá lè jẹ́ àwọn skirt and blouse tí mo display fún yín náà ni ó wà available ó wà ní sales gbogbo aṣọ tó wà bíbáyìí for now sales ni mo fẹ́ fi gbogbo ẹ̀ ṣe so ẹ̀yin tẹ́ bá ní ìdíwọ́ skirt and blouse làwọn eléyìí ọ̀dẹ̀ ní gẹ́lẹ̀ tó tóbi dáadáa so ẹ̀yin tẹ́ bá ní ìdíwọ́ ẹgbà mi láago àǹkárá ńlá dẹ̀ ni kì í ṣe àǹkárá kékeré tó bá lè jẹ́ pé àwọn ṣòkòtò bọ́n short nìkan lẹ fẹ́ àdìrẹ òun ni wọ̀ yìí bó ṣe wà yẹ kọ̀ ra wọpọ̀ lólè lórí àti lọ sásìkò sọ́mà báyìí sí àsìkò sọ́mà là ń lọ yìí tó bá di sọ́mà aṣọ máa wọ́n gan ṣe mọ̀ pé wìtìwìtì òyìnbó gan ara aṣọ dánwò àwọn òyìnbó tí wọ́n bí ra aṣọ sọ́mà lẹ̀ so ẹ̀yin náà tètè wá bó ti ti yín kó tó di wípé a máa wọnú sọ́mà tán mo dẹ̀ láwọn tó tún short sílẹ̀ àwọn tó jẹ́ bọ́mbà tó jẹ́ àdìrẹ ó wà available tó jẹ́ combat tó ní àpò lẹ́gbẹ̀gbẹ̀ báyìí mo ní wọ́n wà available mo dẹ̀ láwọn aṣọ sọ́mà lóríṣiríṣi àwọn ṣòkòtò àti top tó jẹ́ kékèké tẹ́ máa lò fi rọ́ọ̀kì sọ́mà gbogbo ẹ̀ ló wà available bákan náà àwọn fìlà lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn fìlà lóríṣiríṣi mi ò fẹ́ kí program wa ìfọ́gbòjò ẹ kàn jẹ́ kí n show yín ní àwọn sample tó wà nínú showroom bíbà kí nǹkan fáwọn yẹn nìkan hàn yín ṣẹ́tírí àwọn fìlà ní lóríṣiríṣi ẹ lè lò lásìkò tútù ẹ lè lò tó tútù bá tún lọ òun lo native ó lo English òun lẹ́ wò yìí mo wá láwọn fìlà yìí ní oríṣiríṣi bákan náà ọtúngèlè náà wà available èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ ṣáà ti pe Lady K ìfẹ́ olúwa mo wà available bí báyìí ọtúngèlè is available òun ni ẹ wọlé báyìí sí fìlà ní owó pọ́kúpọ́kú dẹ̀ ni mo ta àwọn fìlà yìí ṣẹ́rí fìlà tẹ́ wò yìí mo ní ní kọ́lọ́kọ́lọ́ lóríṣiríṣi kọ́lọ̀ fìlà yìí ó pọ̀ yapa dákú owó pọ́kú dẹ̀ ni mo ta gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní Amẹ́ríkà tí ẹ bá rajà lọ́wọ́ Lady K ìfẹ́ olúwa ṣò tó bá ti lè jẹ́ pé $US lẹ fi sanwó bá ẹ̀ ní sanwó shipping ẹ̀ ní san owó shipping gbogbo ẹ̀yin tí ẹ bá wà l'Amẹ́ríkà ìbàjẹ́ African food lẹ́ra bí ìbá ṣe wù ká African food yìí kó pọ̀ tó kó wúwo tó ẹ̀ ní sanwó shipping kó ṣàtẹ̀yìn ṣàtìṣe kiri $30 kẹsẹ́dà àdírẹ́sì yìí ni kébí náà dẹ̀ ti gbé ọ̀dà yìí kì í ti gbé ránṣẹ́ ọ̀dẹ̀ máa gbé wá sẹ́nu ọ̀nà yín kì í ṣe pé wọ́n gbé dé ẹ̀ máa tún gbowó bí ó ń lo àwọn kiri tó máa ń gbowó bí ẹ̀mí làwọn UPS àwọn FedEx àwọn yẹn máa ń gbowó tó bá ti gbẹ́rù dé mi ò ń lò wọ́n post office ni mo register sí tí mo bá ṣe business so wọ́n á gbé wá fún yín láì gba kọ́bọ̀ lọ́wọ́ yín so ẹ pè mí kẹ́ wá ṣe kí ni kẹ́ wá rajà tó bá dẹ̀ jẹ́ pé àwọn nǹkan tẹ́ fẹ́ fi ṣe irun náà ni ẹ wá rà tó bá jẹ́ àwọn body cream tó máa kọ̀kọ́ jẹ́ kí skin yìí kọ́ra máa jáde síta kì í ṣe tó máa sáré sọ yín lóyìnbó yóyòyò just for those of you that want to maintain your skin ẹ̀rọ ẹlòmíì wà skin wọn ó ti wọ̀ ó ti kú kò shine dáadáa mọ́ gbogbo ẹ̀dá fẹ́ kí skin yìí kó jáde síta kó mọ́ dáadáa
kí gbogbo àwọn black spots yín kó disappear ó wà available. Bákan náà èyí tẹ́ fẹ́ àwọn set of jewelry, àwọn jewelry lọ́lọ́kọ̀ òjọ̀kan, ẹ jẹ́ kí n túbọ̀ fún sí ibi jewelry wa. Yes, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jewelry, ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn wig, gbogbo ẹ̀ wà available ní Lady K African Store. Ṣáyé gbogbo àwọn eléyìí tẹ́ ẹ wò yìí títí dé ìsàlẹ̀ pátápátá títí dókè wig ló wà bẹ́ẹ̀. Bákan náà jewelries, ẹ̀yin tẹ́ bá need àwọn 4-in-1 jewelry, that is earring, bangles, ring and the chain with the pendant, that is 4-in-1. Lóríṣiríṣi àwọn jewelries tó máa bold dáadáa lọ́rùn yín, àwọn jewelries tó yẹ pé tí ẹ bá lò ó máa rò bí gold lẹ lò ní, ó wà bíbà ẹ pé Lady K Ìfẹ́ Olúwa, ó wà available. Bákan náà ẹ̀yin tẹ́ bá ní di silver jewelry, ó wà available. Àwọn jewelry mi kẹ̀dẹ̀ nìyí tẹ́ bá rà á máa fi ọwọ́ sọ̀yà fún yín pé 3 years 5 years ẹ ṣì ń lò kò ní dúdú, kò ní dúdú, ọmọ tẹ wò bí gold gan lẹ lò ní tẹ́ bá lò wọ̀. Àwọn jewelries mi wà pa gan tó bá lè jẹ́ pé àwọn earring lásán lẹ bá fẹ́ àbí ring lásán lẹ fẹ́, ẹ pè mí, ó wà available. Ẹ̀yin wá jẹ́yàn tí ò like jewelries tó bá ti pariwo jù àfi kókò ra wà moderate, ẹ pè mí, is available. Owó ni ṣáà pókè bó ti lọ gbélé wa ṣẹ́tírí, ẹ wo bó ṣe fẹ́, ẹ wo bó ṣe ra simple, ẹ lè fi lo English, ẹ lè fi lo native, ẹ lè lọ sí office, ó wọ office lóríṣiríṣi wọn ló wà bí owó pọ́kúpọ́kú dẹ̀ ni mo ta pẹ̀lú guarantee dẹ̀ ni wípé ẹ máa lo owó yìí sí ní body dáadáa. So bó ṣe jẹ́ nìyẹn, èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí. Tó bá dẹ̀ já àwọn wig náà ni, tó bá dẹ̀ já àwọn earring lásán, tó bá jẹ́ òun náà lẹ bá need ṣẹ́tírí àwọn fáífáí earring lóríṣiríṣi. Tó bá jẹ́ àwọn tó tóbi ni ó wà, tó bá jẹ́ àwọn tó kéré ó wà. Anyone tẹ́ bá ti need is available ní Lady K African Store. Tó bá dẹ̀ jẹ́ àwọn oúnjẹ ilẹ̀ wa náà ni rice ọ̀fadà àti irú tó wà òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn ẹja gbígbẹ tẹ́ lè fi títa rice, tẹ́ lè fi ròfọ́, tẹ́ lè fi ṣe stew, gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store. Àti àwọn edé tó múnádóko, àwọn edé ńláńlá tẹ́ máa jẹ tẹ́ máa gbádùn, ó wà ní Lady K African Store. Èlùbọ́ iṣu tó wà pa, èlùbọ́ gẹ̀dẹ̀ tó fine, gbogbo èyí tẹ́ bá ní diabetes, yes ó sì pọ̀ lọ síbẹ̀ o, mo kàn fi sample hàn yìí ni. Gbogbo èyí tẹ́ bá ní diabetes tí ẹ kì í jẹ èlùbọ́ iṣu, tó jẹ́ pé èlùbọ́ gẹ̀dẹ̀ tí wọ́n miss, tí màá dé guarantee, tí màá fọwọ́ ìsọ̀yà fún yín báyìí, because mo dìídì máa ń ra èlùbọ́ yẹn ọ̀gẹ̀dẹ̀ lásán tó ti sá tó ti gbẹ tó dẹ̀ gbó dáadáa, màá wá lọ fún ara mi, màá ní kó bá mi lọ. Èlùbọ́ tí màá fọwọ́ ìsọ̀yà fún yín ó wà lọ́dọ̀ mi bíbáyìí. Any country màá bá yín ship ẹ̀ sí, oúnjẹ ni ó máa wọlé. So èyí tẹ́ bá need ẹ pè mí. Tó bá dẹ̀ jẹ́ gbogbo palẹ̀ fẹ́ anything food, sẹ̀mó wà, wheat wà, pádóyàmú wà, tapioca, ẹ̀yin náà mọ̀ pé kò common labroad, mo ní tapioca. Ẹ̀yin tẹ́ bá ti mu tapioca tipẹ́tipẹ́, either èyí tẹ́ wá like ẹ̀ but ẹ mọ̀ ṣe, máa já yín sí bó ṣe ń sè máa sọ fún yín. So ó wà ní Lady K African Store. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó bá wá jẹ́ àwọn iṣẹ́ ajẹ́bidán tó confirm, ẹ wo mo ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ kan sí. Ṣé nínú ọdún tuntun la wà yìí, tẹ́ bá ti gbọ́ gbẹgbẹgbẹ, mo ń wo bí mo ṣe máa gbé wa náà yẹn náà ni o. Báwo ẹ fẹ́ gbé kiri ìbá ṣó máa débẹ̀ yẹn, kò lè débẹ̀ torí wáyà tó wà bẹ̀. Mo fẹ́ gbé wa lọ sí spiritual store wa náà ni, but mo máa gbé wa débẹ̀ ìjọ mi. Tẹ́ bá gbọ́ gbẹgbẹgbẹ, tẹ́ bá tètè gbé kò dá o. Mo ní àwọn iṣẹ́ kan lẹ́yìn sí confirm word, àwọn iṣẹ́ arọ́bì, àwọn iṣẹ́ àṣínà, àwọn iṣẹ́ àṣeyọrí. Ìwọ tó ti ń ṣe nǹkan tí ò ṣàṣeyọrí lórí ẹ̀, lórúkọ Jésù ẹ má ṣàṣeyọrí. Ẹ̀yin tẹ́ ti ń rákòrò tẹ́ ti wò pé ìjọ wo lẹ fẹ́ dá dúró. Ẹlòmíì wà lábúrọ̀d, ohun tó ń kojú ó ju ogun Boko Haram lọ, ó dẹ̀ wà nílùú òyìnbó. Torí wọn máa ní àwọn tó bá wà lábúrọ̀d wọn kì í níṣòro, ẹ tutù ẹ̀ dànù, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan yìí, ẹ pè mí, ó wà available. Àwọn nǹkan ètò àdúrà orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run la fi ṣe, ó wà available ní Lady K African Store. Àdírẹ́sì wa ní 76 Wentworth Street, Amity downtown. Tí ẹ bá gẹ̀ẹ́tì bí mo ṣe pè é ọlá pé mo máa ń rán mú sọ̀rọ̀, ẹ lọ sórí Google, ẹ lọ type Lady K African Store. Tẹ́ bá type Lady K African Store,
ó máa gbé gbogbo information store wa ó máa gbé wá fún yín àti view everything ẹ rí view wa níbẹ̀ ẹ dẹ̀ rí pé lórí Google gan àwọn èèyàn máa ń rate wa pé yes Lady K African Store is #1 in Amity no be for mouth èmi kọ́ ni mo ṣe ọlá ọlọ́run àti ọlá gbogbo ẹ̀yin màmá bàbá tẹ́ ẹ̀ wò mí tẹ́ ẹ̀ bá mi rajà tẹ́ ẹ̀ dẹ̀ ń lọ síbẹ̀ tẹ́ ẹ̀ bá wa rate ẹ̀ wípé yes mo rajà lọ́wọ́ Lady K ó confirm àwọn tó bá mi rajà mo máa ń sọ fún wọn pé lọ sí Google tí bá service yìí dáadáa ẹ lọ rate wa síbẹ̀ wọ́n dẹ̀ rate mi síbẹ̀ ẹ̀yin tẹ́ bá ti wá rajà tẹ́ bá ti lọ rate wa sí Google ẹ lọ síbẹ̀ ẹ lọ rate ẹ̀ bóyá mo tiẹ̀ ṣe dáadáa sí yín àbí mo jọ́mọ burúkú àbí kò tẹ̀ra lọ́wọ́ mi ẹ̀ gbádùn ẹ̀ tí ẹ̀ bá gbádùn ẹ̀ á fún yín ní ohun tẹ́ máa san síbẹ̀ á fún yín ní ohun tẹ́ máa tẹ́ bá gbádùn service Lady K á fún yín pé ó yá ẹ fún ní 5 star ọ̀fẹ́ ni kì í ṣe pé máa fowó rà fún mi kẹ́kọ̀ọ́ kílíkì sórí ẹ̀ níbi ìgbà téèyàn kílíkì sí orí like lórí kíní ojú òní tí wà mí ní wáyé tí ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin mọ́mì dáàdì gbogbo ẹ̀yin olólùfẹ́ Lady K all over the world gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ dúró tì mí tẹ́ ẹ̀ bá mi rajà gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ jẹ́ kójú kó tì mí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ jẹ́ kí n ṣàṣetì lórí ọ̀rọ̀ store mi yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ní agbára Ọlọ́run àwọn ọmọ tí yín náà ní ṣàṣetì ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní dé bá àwọn ọmọ yìí ò ní lójú ẹkún wọn nílẹ̀rẹ̀kẹ́ òṣè gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ̀ rajà lọ́wọ́ mi tẹ́ máa ń fọ́ọ̀sì àwọn ọmọ mi bóyá pé Lady K kàtẹ̀ tó wà nǹkan rà lọ́wọ́ ẹ̀ ní agbára Ọlọ́run ẹ̀ ní dòkú lójijì àwọn ọmọ mi à ń lò yìí gbogbogbogbogbò bí ilẹ̀ Gálílì lágbára Ọlọ́run wá ní kọjú fàyè ìsílẹ̀ ní fàyè ìsílẹ̀ ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yìí o. Thanks so much for your support. Thanks for your care. Thanks for your prayer. Thanks for your patronage. God bless you all. Bye for now.